Alfa Suna àti Osupa Saheed àti àmì Ọlọ́run. Pasuma ló pe àmì Ọlọ́run ní ọjọ́ kan tó ń ṣe wáàsí. Ó dẹ̀ invite mi síbẹ̀. Pasuma, yeah. Pasuma ló ń ṣe wáàsí ní ọjọ́ náà. Ó dẹ̀ pé àmì Ọlọ́run ló wá ṣe wáàsí. First time tí ma rí àmì Ọlọ́run ni. Around times tí wọ́n pe èyí tó wà lẹ́kọ̀ọ́ tó dúdú tó ga yẹn náà tíyàwó ẹ̀ máa ń tàbòrùn lẹ́kọ̀ọ́ yìí. Time yẹn náà ló ń pè mí but òun fọ́nbù ó wọ́nbù. But àmì Ọlọ́run kódà kò gba ìbéèrè nọ́mbà mi. I gave him money. I spend money because any party tí bá ti lọ tí bá ti lè náwó tí mi lè túraká dáadáa tí mi ní lè túraká kí n mú àwọn èèyàn dún mẹ́mí ní lọ. So I gave him money but kò dẹ̀ rí pé torí pé mo náwó mẹ́rin kó wá gba nọ́mbà mi no. But mo gbọ́ pé ó wà nínú àwọn Alfa tí Pasuma máa ń lò. And again mo mọ Alfa Pasuma kan tó tẹ̀lé wá South Africa ńgbà yẹn. Mo sọ pé mo host àwa Christian ni wá. Mo host yẹn nínú ilé mi. Yes. Mo host yẹn nínú ilé mi. Mo dẹ̀ mọṣẹ́ tó náà tó ń ṣe. Ṣé rí ẹ̀yin kan tí ó jẹ́ pé máa ń fẹ́ lu ọmọ ọlọ́mọ fún iṣẹ́ burúkú? Ẹ ṣọ́ ara yín. Òṣùpá mi ní ojú ẹ̀ ò má dẹ̀ dán wò lára mi. Torí mo ti pọ́n eré rí. Mo dẹ̀ tún sọ fún ẹ nísìn nígbà tó ṣe jáde. Ẹni tó kọ́kọ́ tó máa ń gbé ẹ jáde ńgbà yẹn. Fatai Àmọ̀wó ẹni bẹ́gi lójú ọmọ òkè ìyá. Ó ti kì mí dáadáa. Okay? So olórin tí ò kì mí Obesere ó kì mí dáadáa. Nígbà tó máa ń kì tó bá fẹ́ kì mí ó máa ń kì mí pẹ̀lú Lagos Island. Tó máa kọrin pé Obesere máa ní àmì Island ò jìnnà kò ju ká mọ wọ mọ́tò. Á pe gbogbo wọn Lukman Adekof kìdíkan gbẹ̀ngà àwọn kìdíkan àwọn Sele connection ẹ̀mú mi rè kó ìyẹn lágàrà o ó ti yẹ yín a máa lọ. I'm just telling you nígbà tó wá tún di millennium bí báyìí 90 something àwọn yẹn nígbà tó di millennium bí àwọn Wàsíù ló jẹ Pasuma Malaika àti Wàsíù olórí wọn ẹ mọ̀ pé mi kéré nínú ayé ní 80 something àwọn tó jẹ lọ́dọ̀ mi tó rìn dáadáa ká máa lọ ságbo wọn ká máa lọ gbọ́ wọn gbogbo àwọn gbogbo barista yẹn gbogbo àwọn bàbá Kọ́lìntì yẹn àti kí lórúkọ ẹ̀ kólóbá ọmọ rẹ̀ mọ̀ yìí mo fẹ́ dárúkọ kólóbá bá ti mọ kólóbá ọ̀rọ̀ ó sálẹ̀ nù mẹ́sìn àti Ìdòwú Sàlámì àti Sáfẹ́sì gbogbo wọn yìí àgbàgbò dànù mo nágbára mo ná ìgboro tí máa fẹ́ sọ̀rọ̀ Nàìjíríà ní ti bá mọ̀ ń bẹ̀ ni máa mọ̀ torí a ti mú mi gbà kan á mú mi rìnrìn àjò yẹn a dìídì gbé mi pamọ́ lọ sáàárín àwọn tó ní agbára ní orílẹ̀-èdè Nàìjíríà àárín wọn náà jù mí sí I don't know I'm going to be mo á di ọ̀rọ̀ lónìí màá wá máa sọ̀rọ̀ náà jáde a máa di ọ̀rọ̀ lónìí tí ó máa sọ̀rọ̀ náà jáde so we no dey look for internet we don't look for people ká lọ ju grabber ká ju nǹkan sínú ilé èèyàn àbí ká máa gbọ́ ká máa sọ pé a máa hack wọn we are not an hacker Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ rán ẹ níṣẹ́ ní tó fẹ́ kó o sọ kó tó débẹ̀ á ti sọ fún ẹ kó tó dípò bẹ̀rẹ̀ iṣẹ́ náà òrán mọ níṣẹ́ fi àyà tí ni òrán mọ níṣẹ́ bá ṣe kó tó débẹ̀ kó tó bẹ̀rẹ̀ so whatever God want to send you to do he will do it ó máa ti fún ẹ ní gbogbo àwọn project láti fún ẹ ní gbogbo assignment tó máa lò kó tó débẹ̀ so God I'm loaded kì í ṣe gbogbo nǹkan tí mo mọ̀ nínú ayé yìí àti tí mo mọ̀ pa ìrìn ni mo máa sọ but torí ẹ̀ mo kàn ṣe ṣàlàyé fún yín lónìí pé aná àgbára aná ìgboro so I'm not an ordinary person mi ò ṣe small person in stature mo big physically náà Ọlọ́run gbé mi ga spiritually too I'm not ordinary gbàgbé kéèyàn gan sọ pé òun ò sí lẹ́yìn mi I can still mo lè feel bigness mi God to have showed me I've seen things before you kó tó rí ni mo ti rí to show the bigness that's part of bigness ni pé greatness ni pé ó ti mọ nǹkan yìí kẹ́niyàn gan tó mọ̀ àwọn teacher èèyàn
ó máa ń kọ́kọ́ mọ nǹkan tó fẹ́ kọ́ ọmọ tó fẹ́ kọ́ tó bá fẹ́ di teacher wàá ti rí nǹkan wàá ti go through study wàá ti study kiri yẹn kó tó di pé ìwọ náà wàá di teacher wàá máa kọ́yàn but tó o bá ì tí ì di olùkọ́ tó o kọjá nínú ẹ̀ tó o lọ síbẹ̀ kí ló fẹ́ kọ́yàn ta ni teacher ẹ̀ so àwa ti kọjá nínú àwọn nǹkan kan so a ti mọ àwọn nǹkan kan ètò ìṣẹ̀fẹ̀ mọ̀ yẹn tabaládẹ̀ mọ́ mọ́tọ́lọ́ máa sọ pé drop it èmi gangan mo tóbi jù a drop ẹ̀ fọlọ́run ni ẹ má bínú so Òṣùpá welcome to this platform I'm going to be tó bá ti jẹ́ bí kí n hard on you ẹ má lògùn lórí mi ẹ má sàsí mi o torí ẹ má sàsí mi ẹni báyìí tó bá lo iṣẹ́ burúkú sí mi ẹni yẹn máa ṣí òfò ó máa gbé ọmọbìnrin bíṣu bí ìdẹ̀fẹ́ kẹ́nikẹ́ni tí bá sọ̀rọ̀ ẹ̀ kó gbé ọmọbìnrin mi ìfẹ́ ká burú ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni èmi náà ò dẹ̀fẹ́ kẹ́ni bẹ́ni kó máa da ayé àwọn ọmọlọ́mọ láàmú àbí kó da ayé tèmi náà láàmú please ọ̀rọ̀ tí ọmọ yẹn ń sọ ó sọ bí eré ó ti sá jìnnìjìnnì ó ti pẹ́ tíṣòro náà ti bá bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ rárí yẹn ìgbà tó ń wá sọ́dọ̀ mi yẹn jìnnìjìnnì ti bá bọ̀ kó bó ṣe lè bá mi sọ because kò lè sọ torí kò mí ò ń ṣe ẹni tó máa ń promote mi promote ẹ̀ bọ̀ kò promote mi torí ẹ̀ mo ṣe máa ń sọ fún yín pé you don't know who is going to be for you má fi gbogbo ojú torí tó bá sọ̀rọ̀ èèyàn fún ẹ̀gbọ́n tó bá rí gbogbo ayé ń dáwọ́ bò ó má tó torí ẹ̀ kó sọ pé ó fẹ́ bá wọn dáwọ́ bò ó àwọn tó ń rán ẹníṣẹ́ gbà míì wọ́n fẹ́ rán ẹníṣẹ́ tí wọ́n lè rán mọ́ wọn ni wọ́n máa rán ẹ sódà wọ́n á lè pa ẹ́ dànù ìgbà tí mo wá gbọ́ full story yẹn tó wá ṣàlàyé wípé Òṣùpá sọ pé kóun lọ tẹ̀ sí máa play fún yín o kóun lọ tẹ̀ sójú bàbá tó wà níbàdàn yìí kí lorúkọ wọn Kọ́lá Olóòtú ní ìgbà tí wọ́n jọjọ ní issue ó lóun dẹ̀ ti pè Òṣùpá tí Òṣùpá sọ pé òun máa mú un lọ ó lóun sọ pé òun fẹ́ kí Kọ́lá Olóòtú interview òun tóun bá ṣe fíìmù yẹn so that fíìmù á lè go viral ó ló dẹ̀ sọ pé òkè kò sí problem òun máa ṣe òun wà lamẹ́ríkà sí tó bá ti dé òun máa ṣe òun máa connect òun fóun tó dé ni bàbá Kọ́lá Olóòtú gbé story jáde níbi tí òun àti Òṣùpá ti ní issue ńgbà yẹn ó lóun wá wò pé òun àti bàbá yìí tẹ̀ tí òun dẹ̀ ti pé Òṣùpá pé kó gbé òun lọ sọ́dọ̀ mánì kí ló wá jẹ́ tó jẹ́ sáìmù gangan ni Òṣùpá ṣẹ̀ṣẹ̀ wá ni bàbá yìí ṣẹ̀ wá gbé ọ̀rọ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn jáde òun dẹ̀ ìfẹ́ meet ẹ̀ pé kí òun ní but kó òun ní kó introduce Òṣùpá ní kó introduce òun sí bàbá Kọ́lá Olóòtú ó dẹ̀ ní ó ní bó ṣe wá ń jà yẹn ó lóun ti wò pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ìyẹn mi pé o kò ní lè possible kó òun lọ síbẹ̀ nítorí pé ẹni tóun ní kó gbé òun lọ́bẹ̀ ó ti wá wọ́n ti fẹ́ máa níṣù sí pàtí ìyẹn dẹ̀ máa dé ó ní Òṣùpá pé òun pé kóun jáde fún Kọ́lá Olóòtú òótọ́ ló máa sọ bẹ́ẹ̀ kì í ṣe rọ́ ni bọ̀bọ́ yẹn pa ẹ̀yin kan dẹ̀ ẹ wà gullible ẹ wà devilish ẹ wà wicked débi pé tí èèyàn bá ń ṣàlàyé nǹkan tó ń go through láyé ẹ má máa tún fi èpè kún ní èpè tẹ́ ẹ̀ lè ṣẹ́ fún àwọn bandits kó stop èpè tẹ́ ẹ̀ lè ṣẹ́ fún kẹ níná tí àwọn minister of àwọn minister of kí níná darkness and gbogbo ẹ̀ tí wọ́n jẹ́ kẹ níná ẹ lè ṣẹ́ èpè fún wọn kí wọ́n wọlé kí wọ́n rí ọwọ́ èpè yín lára wọn pé yes èpè tó ń ṣe ló ń ṣiṣẹ́ lára wọn yìí kó ṣẹ́ǹjì kíákíá ẹ máa ń mú àwọn ọmọ ọlọ́mọ tó jẹ́ pé èyí bó ṣe wà yẹn ó lè jó olórí ẹbí wọn tó ń fún ìyá ẹ̀ lóúnjẹ tó máa fáwọn kan tó tún wà nílẹ̀ ẹlẹ̀ torí mo ti rí tó mú lédì kan báyìí tó já wèrè tó gbé tó jẹ́ pé òun ló ń fìdí ẹ̀ tó ń tẹ̀lé kiri mí lórí social media yìí tó máa gbé lọ sáró tó jẹ́ pé lára àwọn tá a máa tún lò fáwọn mẹ̀kúnnù míì tó máa dìde tó jẹ́ pé wọ́n lójú àwọn tó pé wọ́n ti tàpátá dìde wọ́n tẹ rọ̀fọ̀ dìde wọ́n ti ní ṣòro kan ẹ máa tó máa fi oògùn àti ìwà burúkú yẹn máa fi báyé wọn jẹ́ ogun yín ẹ̀ nílé fi ṣe dáadáa fún wọn kẹ́ fi promote ẹ̀ máa fi báyé jẹ́ ni tán bá ti ṣe nǹkan fún yín báyìí máa lo agbára òṣì anyway mo ń bọ̀ mi ti dé. mi ì lè support Saheed Òṣùpá o ṣó ti yé yín mi ì dẹ̀ ní support àmì Ọlọ́run boy tí ò ní kankan yẹn ò ní máa support mi ì ní support Òṣùpá. ẹ̀yin tẹ́yìn ṣépè fún tí gbogbo yín wọn èpè fún lórí social media yẹn ipe ẹ ṣọ́ra fún gbogbo àwọn ọmọ orí TikTok yìí èmi sọ̀rọ̀ pẹ̀lú experience because àwọn kan ti pè mí rí tọ́mọ ní wọ́n ti pè mí rí náà kí n tó play kí ní ẹ̀sìn títí ẹ̀bọ̀n ti pè mí rí pé kí n bú Tinubu fóun
ọ̀rẹ́ ó tún gbẹ́ nìkan wá ó tún jẹ́ Simi lórúkọ ẹ̀ ọmọ ọ̀kàrẹ́ lèmi náà ó tún gbé yẹn wá ó ní kó bú ó ní kó máa ó ní kí n bá ìyẹn tún sọ pé kí n bá bú ìyàwó president Tinubu ó ní kí n bá bú ìyàwó president Tinubu mo bèrè lọ́wọ́ méjèèjì mo ní kí náà ṣe fún yín tẹ́lẹ̀ mọ́ pé tòótọ́ ni àwọn tó bá ti sọ pé o àdọ́ tó bá sọ pé wọ́n wá tán fẹ́ pèrè ẹ sórí ẹ tán fẹ́ sọ̀rọ̀ ẹ di bàbá wọn di bàbá ẹ ìyá ẹ tó dẹ̀ pé iṣẹ́ ikú ni wọ́n fẹ́ rán ẹ lọ ṣe tó yẹ pé tó bá dípò ní problem oníṣòro they will just forget about you wọ́n tún máa sọ fún ẹ pé irọ́ ni tó bá tún sọ̀rọ̀ àwọn kan tó jẹ́ pé wọ́n wà gọ́líbà àwọn wèrè kan tó máa ń lọ blindly they be supporting them wọ́n máa sọ pé ẹni tó ní problem ìgbọ̀ngàn náà máa add more problem to their problem. mo bèrè lọ́wọ́ wọn tí mo fi lè mọ̀ pé tòótọ́ ló ń sọ mo bèrè lọ́wọ́ títí ẹ bọ̀ ń gbà ẹ pé kí ni bàbá ṣe fún yín tẹ́ fi sọ pé wọ́n ṣe nǹkan wọ́n kẹfì ní kan máa tẹ̀ sójú wọn wọ́n ní táwọn ọmọ wọn bá ti ṣẹ̀ wọ́n náà máa make sure pé wọ́n pa wọ́n ni pé wọ́n ò ní gbáyé wọ́n ò ní jẹ́yàn mọ́ kó tó sọ fún mi mo ti sọ several times wọ́n ní wọ́n ò ní forgiving spirit ní pé gbogbo àwọn ọmọ tó bá ti lè ṣẹ̀ wọ́n báyìí ní gbogbo àyẹn wọ́n ti mọ̀ pé àwọn ti ń ṣẹ̀ wọ́n ti ń dojú wọn one way or the other pé tó bá ti lè ṣẹ̀ wọ́n kì í forgive wọ́n máa make sure pé wọ́n bá gbogbo finance wọn jẹ́ wọ́n pa wọ́n sáyé wọ́n pa wọ́n sọ̀run wọ́n sọ bẹ́ẹ̀ mo ní tó bá rán ọmọ níṣẹ́ ẹrú ó máa fi tọmọ jẹ́ á fi tọkọ jẹ́ èmi ò dẹ̀ ń ṣọmọ ẹrú ọmọ ọba ni mí so mo mọ bí mo gbúdọ̀ ṣe mo jáde ní ọjọ́ náà pẹ̀lú ìkúnlẹ̀ ni mo ní bàbá wọn rán mi sí yín o wọ́n ní tẹ́ bá ti táwọn ọmọ yín tó bá ti ṣẹ̀yìn wọ́n máa ní ẹ máa ń ba yé wọn jẹ́ ni mo ní ẹjọ́ bá wa fọwọ́ wọ́nú ẹ fi yèdè nù èyí tó bá ti ṣẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n rí pé mi ò sọ dáadáa ní wọ́n ṣe wọ́n gbé lọ fẹ́ sábọ̀d ìkúnlẹ̀ torí pé mi fi ìkúnlẹ̀ sọ torí wọ́n ní kèmí wá bú wọn ni torí pé mo jí ọmọba ò dẹ̀ kí ń jagun bí ẹrú mo wá fi ọgbọ́n mi mo fi ṣe ni mo fi mọ̀ pé kò lè pa irọ́ kankan ìgbà tí Simi náà tó dé tó jẹ́ tó lòun àbúrò àbọ̀ rẹ̀ dẹ̀ ni òun àti títí ẹbọ mo ní kí ni ìyàwó bàbá ṣe fún yín mo ní kí ni senator báyìí wọ́n sì jẹ́ senator mo ní kí ni senator Olúrẹ̀mí ṣe fún yín ó ní àwọn rí nínú mọ̀ wọn kì í kò dáhùn mo ní mọ̀ bo ṣé mọ̀ wà lẹ́yìn mi tẹ̀ mọ̀ pé Nàìjíríà ti change gbà ẹ̀ pé mọ̀ ní Àbújá torí mo ń bèrè pé ṣe bí ọjà náà máa ń ná ṣé wọ́n ní mọ̀ ní Àbújá wọ́n ní àwọn rí pé wọ́n rí wọn nínú mọ̀ pé wọn kí wọn mo wá wò pé ó lè má jẹ́ Simi yẹn gangan ni senator Olúrẹ̀mí rí tí wọ́n kí tí ò dáhùn ó lè jẹ́ nìkan but òun jẹ́ PA fún senator kan náà yẹn Simi yẹn wọ́n ló jẹ́ PA fún senator kan so tó gbogbo yàrá mi wá sọ fún mi ni tó bá ti jẹ́ torí ìyẹn ni ẹ̀yin sọ pé kí n bá yín bú wọn èmi ò ń ṣe ń bẹ̀ tó pé mi ò ń ṣe ọ̀dẹ̀ ìwọ tó wá bẹ̀ mí yẹn tó ní kí n wá bẹ̀ búyàn yẹn kádàrá ni mo gbà òtó for real talk of it spiritually or physically gan òtó báyìí láti rán mi iṣẹ́ tó mi iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀ bí mo ṣe feel nínú mi ni bọ́ ṣọ́ mi pé téèyàn bá lówó lọ́wọ́ ń gbà mí tí wọ́n bá dẹ̀ nídìí owó yẹn tọ́nà fẹ́ bá ẹ rajà tó ń promise heaven and earth tí wọ́n lè fún ẹ you want to do things also but despite that then I reject mo ní tó bá ti kí wọn tó bá ti dáhùn mo ní kó máa lọ ẹ̀ náà ṣé torí ẹ̀ tó bá ti kíyàn tó bá ti dáhùn sí then because of that wọ́n máa bẹ́ẹ̀ bú wọn kó máa bully wọn lórí social media so àwọn tó máa ń bully èèyàn tó bá kọ̀ dédé pé èèyàn dédé wà lé ẹ lẹ́yìn àwọn kan lóòrùn ló gbé iṣẹ́ fún wọn iṣẹ́ burúkú wọ́n tó bá dẹ̀ ti sọ pé o mọṣẹ́ burúkú kọ̀ ikú burúkú náà lòun máa padà kú kì í ṣe pé òun ni ọ̀rọ̀ tí bọ̀ yìí ń sọ tó yẹ kẹ́ ẹ fi kọ́gbọ́n instead of you to learn from it you all of you ẹ tún ṣẹnu yín yànmáyànmá àtẹni tó lẹ́nu tó fine àtẹni tó lójú tó fine àtẹni tí ò lójú tó fine orí tí n bá ti fi nǹkan kan dé orí mi orí máa ń fọ́ mi tí n bá ti ádàpọ̀ orí ń ta mí ẹ máa gbọ́ pé àbórí ń ta yín bẹ́ẹ̀ ni tí n bá fi nǹkan sórí mi a máa dàbórí ń ta mí ẹ má bínú mi lè tó torí pé mo fẹ́ fi nǹkan dé orí mi kí a lọ máa lo paracetamol so mo wá kóṣù wọn bẹ́ẹ̀ mi ṣe sọ fún wọn ni pé please ìyẹn mi pé mi ò ní lè ṣe o ẹ̀rù ọba mi tó bá ṣẹ̀ mí personally tí mo dẹ̀ rí pé kí níyẹn bá ṣojú mi tí bá rí ibi tí wọ́n ti sìn tí wọ́n ti kíyàn tí ò da yẹn
àbí tí máa rí pé wọ́n ṣe bákan sẹ́ni yẹn mo kò lè rebuke wọn with love and respect too but kó wá gbé story wá fún mi tí ìwọ lẹ́nu tiẹ̀ tó lè tọ kámẹ́rà kí ìwọ náà lọ sórí mídíà kó ra data kó ra crowd lẹ́sẹ̀kẹsẹ̀ lèèyàn máa bò bá àti ìwọ náà máa di blogger ó gbé fún rẹ ó dẹ̀ gbé fáralé ẹ ó ti lẹ́nìkan tó fẹ́ forí ẹ̀ gba pààrọ̀ tó máa padà nù tó máa fògùn ẹ̀ step up tó máa ba yí ẹ̀jẹ̀ káyé tẹ́lẹ̀ máa dán bì kan mo ní I cannot do it gbà tó wá pè mí ó tún fẹ́ rán mi lé tó pè mí lórí live chat mo bu ní mo blast ẹ̀ dáadáa sí mi lórúkọ ẹ̀ ń jẹ́ ó pẹ̀lú àwọn tó bẹ ọmọ alábíyájíjò tó wà ní ìkọgòs tó wà ní Germany yẹn tí wọ́n ra góòlù fún tó kówó fún tí EFCC ò tí ì gbé. I am telling you this for you to know that people sending people to go and go after people. Tó bá dẹ̀ ti lò yín tán tó bá gbọ́ pé wọ́n lò tán wọ́n sọnù wọ́n dá iná bí June 12. You are your own. Ó pẹ̀lú nǹkan tí àwọn èèyàn tí wọ́n fi pín owó ìgbà Buhari àti Emefiele tó fi pín lọ́dọ̀ mi wọ́n lè pín torí àwọn lára àwọn tí à ń sọ yìí ló ń control owó wọn yẹn gbà ẹ̀ wọ́n ya picture owó nínú ilé lọ́dọ̀ gbogbo àwọn àǹtí yẹn ó máa gálẹ̀ báyìí níbi òkè owó olówó owó Nàìjíríà tó ń wá kiri they cannot share it a lot of people wọ́n step up a lot of people they wọ́n kọ́lé kò sílé tí mo kọ́ nígbà tí mo ti lórí social media ní tí mo ní any property tí ma sọ ní tí mo ti ní kí tó lórí social media ni mo ń sọ kí tó wá sí ìlú kí tó wá sí America wá sí from America to Canada ni mo ń sọ but you know what ilẹ̀ àánú Olúwa kì í ṣú mi ìkanjú jọ lọ́hùn lọ torí tó bá kánjú ò ní rẹ́nu sọ̀rọ̀ tó bá kánjú jọ lọ́hùn lọ ohun tó léwu ni because a lot of them too wọ́n gbowó yẹn lónìí àwọn kọ́ ló náwó náà àti rí àwọn tó gbowó yẹn tó wà lẹ́wọ̀n nínú wọn àrí àwọn tó gbowó yẹn tó wà ní ìṣòro àrí àwọn tó gbowó yẹn tó ti kú àrí àwọn tó gbowó yẹn tó yẹ pé ọkàn wọn ò balẹ̀ títí bí a ṣe ń sọ̀rọ̀ yìí tó ní ìṣòro tó jọjọ́ orí wọn lọ. We are talking of dignity and decency. In tí mo sọ ni pé ọ̀rọ̀ boy yẹn reason tí mo fẹ́ fi dá sí táwọn kan máa sọ pé ó betray Òṣùpá ṣé Òṣùpá ó betray ẹ̀ ṣó fún lówó ńgbà tó lọ nu trouble ẹni tó bá ti wà níbẹ̀ fún ẹ tó ń fún ẹ nígbà tí nǹkan bá sáfẹ́rẹ́ fún ẹ tó náà dìde fún ẹ tó ràn ẹ lọ́wọ́ ó lè yan ẹ ṣùgbọ́n ẹni tó yẹ pé tó bá ti sọ̀rọ̀ tó tí ọ̀ràn tí oore tó ṣe fún rí tó pé ó jù ẹ lọ ó bá máa wò pé òun ti jù ẹ lọ òun lè jù ẹ sọnù òun lè pa ẹ sọnù òun lè ṣe anything pẹ̀lú ẹ what about God tó ju gbogbo wa lọ kí ni Ọlọ́run tó ju gbogbo wa lọ tá ń tẹ̀ lẹ́sẹ̀ ilẹ̀ ṣé rí ẹjẹ́ ń sọ kankan fún yín tẹ́ ẹ̀ bá mọ̀ gbogbo ilẹ̀ tó wà ní gbogbo àgbáyé ẹsẹ̀ Ọlọ́run ni everybody ló ń tẹ bàṣàbàṣà àwọn tó ń dẹ́ṣẹ̀ kan tó ń pààyàn tó ń fẹ́ di èèyàn sórí ẹ̀ gbogbo ẹ̀ pátá nílẹ̀ rí gbogbo ẹ̀ pátá lọ́lọ́run rí ẹsẹ̀ Ọlọ́run ni we match it, we do it the way we want, we step on it the way we want. Ọlọ́run ò tó torí ẹ̀ pa wá dànù bẹ́ẹ̀ a tún lọ́ra wọ́n ní Ọlọ́run lọ́ra láti bínú ó ní èmi kò wá sí ayé nítorí olódodo ó ní tó mú wá sí ayé yìí nítorí àwọn òtòṣe ẹlẹ́ṣẹ̀ láti pè wọ́n sí ìrònúkúwàdà ẹ̀yin tó bá ti wá sọ pé wọ́n ṣẹ̀yìn tẹ́ bá bẹ èèyàn tán níṣẹ́ iṣẹ́ tẹ̀lé bí àwọn ọmọ yín ẹ máa wá tún tó bá lọ nu trouble yẹn máa tún hard mọ́ according to bíbọ̀ yẹn ṣe sọ ó wá ń sọ̀rọ̀ jáde ń sẹ̀ wá ní pé ó dárúkọ Òṣùpá mi ò rẹ́ pé ó ń create content ó sunkún ó lọ nínú trouble for real because ó ti pè mí rí tó ń bèèrè lọ́wọ́ mi pé Auto Bola ẹjọ́ máa báwo ló ń ṣe lè ṣe monetization torí wọ́n monetize pé wọ́n lè sanwó fún un táwọn eléyìí tó bá ti bẹ̀ẹ́ tó bá ti fi àgbàlagbà wọ̀n ẹ́ lórí social media yìí tó ń bẹ̀ẹ́ níṣẹ́ sáwọn èèyàn kan láti bá tiẹ̀ jẹ́ tó ti mú gbogbo àkáǹtì tó ń hold ẹ̀ báyìí ó dà máa gbowó wọn ní jẹ́ kó ń fún lówó wọ́n tún set ẹ̀ ìgbà kan wà tó tún fẹ́ set ẹ̀ sínú bí mo ṣe speak out fún yín náà ni wọn ò dẹ̀ ní jẹ́ kí àwọn tó speak out fún yẹn gan wọn ò ní jẹ́ kó wọ́n tiẹ̀ rí ẹ̀kan pọ́n ilé kankan but àwa máa ṣe oore yìí nítorí pé àwa máa ṣe dáadáa torí pé mo bímọ sílẹ̀ ní tó bá dẹ̀ ti bímọ sílẹ̀ kò kí ń dóró I don't do this because of myself. I do it because of tomorrow and because of whatever anybody so bó ṣe sọ ipò máa rí pẹ̀lú. Let's now play this. Èmi ò ní bá wọn ṣépè fún wọn.
mi ò dẹ̀ ní bá yín sọ fún pé báwo ló ṣe máa gbé voice note tí Òṣùpá jáde wá òṣèlú ní gbé jáde ẹnìkan máa ní sẹ́ bá ti ẹ̀rí mi kí record wo ò tí ì sínú tẹ́ǹsì yẹn rí náà ó ti wà ń bẹ kọ́ lọ pé bó ṣe ń rí wá ò tí ì sínú ó tí ì débi ó tí ì sí nínú àwọn bó ṣe ń rí pé bó ṣe ń rí lélẹ́yẹ lọ pé wá experience òun dẹ̀ ní the best teacher so experience tó níyẹn mo ti ní rí káwọn èèyàn kan jókòó kan máa bìlí pé wọ́n ti rí ẹ tán pé o máa nídìí àwọn tó big and majority most of the time àwọn míì tó máa fojú sí kó máa ràn ẹ́ lọ́wọ́ àwọn kọ́ ni olùrànlọ́wọ́ ẹ̀ wọn ò ní ràn ẹ́ lọ́wọ́ wọn ò ní fún ẹ ṣì ń gbá àwọn míì tó fọkàn sí rárá báyìí tó fọkàn sí rárá ibo míì tó fọkàn sí Ọlọ́run kan máa ti ṣe àánú fún ẹ jẹ́ wá gbọ́. bọ́ọ̀ yẹn náà ò bá di ó ti ṣe dáadáa fáwọn èèyàn lórí mídíà yìí ẹn tó critical case lady yẹn ló gbé ń jọ́nà lọ́hùn ó gbé case yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé gẹ̀yẹ káàkiri ó gbé lọ sí àrò ó tọ́jú ẹ̀ lọ́nà Abẹ́òkúta àmì ó gbé lọ ó dẹ̀ máa lọ wò many time láti lè jẹ́ kí ayé gẹ́ ẹni yẹn kó wà òkè ó náà ṣe dáadáa ẹ ní rántí ìkọ̀kọ̀ tí ẹnìkan ṣe ó jáde ẹ̀yin lẹ́ máa sọ pé kó lọ búyàn tó bá lọ búyàn yẹn tán problem tó bá rí láti bẹ̀ ẹ̀yin náà lè máa dúró tẹ́ bá tún wọn máa wùlé pé anybody ò gbúdọ̀ ẹ máa fẹnu ṣe pé anybody ò gbúdọ̀ ṣe lóore ò gbúdọ̀ ṣe láǹfààní ó gbúdọ̀ jẹyà kú ni ó gbúdọ̀ ṣe gbá ni ó gbúdọ̀ ṣàwo kí ló dé ẹ yé fi àwọn ọmọlọ́mọ ṣe ètùtù ayé mọ́ ẹ má máa fi àwọn ọmọlẹ́mọ ẹ má máa tẹrí àwọn ọmọlọ́mọ ẹ má máa bàtọ ọmọlọ́mọ jẹ́ kọ́mọ yín ba lè kúrò ba lè gòkè àbí kílẹ̀ ń dìrà nínú pé kẹ́ máa ṣèkà fáwọn ẹlòmíì mo fẹ́ play ni o mo fẹ́ play. Ekun alukura ni kò jẹ́ tèmi gbogbo èyí tẹ̀sí pé fún mi alukura nílé ekun alukura ni kò jẹ́ tèmi àti ẹ̀rọ mi àti gbogbo àwọn tí mo bí tí wọ́n yẹ kó gbogbo ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn bó báyìí mo bá parọ́ wọ́ wọn bí mo bá parọ́ bá mi ọ̀nà àbí mo parọ́ mo sùn. Ègún alukura kò ní jẹ́ tiẹ̀ ègún alukura kò ní jẹ́ tiẹ̀. wà ekun alukura ni kò jẹ́ tèmi kí wọ́n kó bọ́ jáde táwọn èèyàn bá mọ̀ ká fi búra bóyá ògùn náà dé bóyá alukura yìí náà dé tí ó bá ní gbàgbọ́ nú ẹ̀ ká fi búra tí ó bá parọ́ mọ́ wọn. wọ́n yẹ pé wọ́n mọ̀ gbìyànjú láti bí kí Òṣùpá dáa ní. bóyá kó alukura yìí kò yẹ tèmi. kì í ṣe bíbá ni mo ti fẹ́ gbọ́ ibi tó ti ń sunkún ibi tó ti explain gbọ́. ẹni tí wọ́n yìí náà bímọ tí wọ́n yìí gbogbo tí mo sọ yẹn irọ́ ni mo pa. Aláàánú mi yẹn ti wà nínú ìṣòro báyìí gbogbo àwọn èèyàn mọ̀ sí lábẹ́lẹ̀ àwọn èèyàn mọ̀ sí aláì gbogbo irọ́ ni mo pa Ọlọ́run mi nínú ìwà rẹ o Òṣùpá àmì Ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ méjì ju Ọlọ́run ọba lọ lẹ́ẹ̀ni kẹsàn-án lọ́gbà méjì ju Ọlọ́run ọba lọ lẹ́ẹ̀ni kẹsàn-án lẹ́ẹ̀ni kẹsàn-án wà láì mo fà yín lé kóso Ọlọ́run mo fà yín lé kóso Ọlọ́run ẹ̀yin méjì mo fà yín lé kóso Ọlọ́run kó ló ṣe ìdájọ́ láàrin wa Ọlọ́run ọbẹ̀ nídùúgbà rẹ̀ ká ní ojú gbogbo ẹ̀dá lọ àtẹni tó sóògùn lọ́kọ̀ bá ju gbogbo ẹ̀dá lọ́nú ayé Ọlọ́run ṣèdájọ́ Ọlọ́run ṣèdájọ́ láìpẹ́ yìí o ṣèdájọ́ láàrin wa o. gbogbo èyí tẹ̀sí pé fún ẹ. Hold on, this is not the one I want to play. This is not the one. Give this one. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá nípa mi Ọlọ́run tí mo sọ pé Alhaji Saheed Osupa sọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi. Alhaji Saheed Osupa ẹ ṣe dá rárá ó sì dùn mí gan. Gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí èpè tẹ́ bá ti lè rò ní
tẹ iṣẹ́ o bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ̀ ìrìn àjò pé mi lọ́dọ̀ ṣé òjá mi àmì ọlọ́run mo gbà gẹ́gẹ́ bí àáfàá mi kó tó di pé mo dé ọ̀dọ̀ ṣé òjá mi àmì ọlọ́run ni mo ti nífẹ̀ẹ́ Alhaji King Dr. Saheed Osupa ìfẹ́ tí mo ní sí wọn ìfẹ́ ìjìnlẹ̀ ni mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn nígbà tí mo tó wá dọ́dọ̀ ṣé òjá mi àmì ọlọ́run mo rí pé ṣé òjá mi àmì ọlọ́run náà nífẹ̀ẹ́ Alhaji Saheed Osupa gidigidi wọ́n ń bá àjò yẹn bọ̀ ṣé òjá mi àmì ọlọ́run mo máa ń ṣe home service fún wọn mo máa ń gẹrun fún wọn bẹ́ẹ̀ ni mo dẹ̀ tún ń bá irú oríta gé mi lọ. àmì ọlọ́run lélẹ̀ mo gbìyànjú Òṣùpá lélẹ̀ ṣé àmì ọlọ́run kó connect mi mọ́ Alhaji Saheed Osupa ṣùgbọ́n kò ṣe fún mi mo sì tẹ̀síwájú ní ìrìn àjò ayé mi àìmọye connection tí ṣé òjá mi àmì ọlọ́run ní tí mo ń gbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ onítíátà yìí pé kó connect mi mọ́ tí ò dé ṣe mo dẹ̀ ń bá ìrìn àjò ayé mi lọ pé tó Ọlọ́run á ṣe níbo mi mi ò ti torí ẹ̀ bá wọn já o mi ò ti torí ẹ̀ rí wọn fín o mo sì nífẹ̀ẹ́ wọn torí àáfàá tí mo gbà fún ni gbogbo ayé náà mọ̀ ọkàn yìí bìrì lọ́dún náà lọ́hùn wọ́n wá yíwọ́ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder wọ́n ń bá wọn ṣe tí wọ́n bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma Wonder èmi á fà sẹ́yìn kì í ṣe pé bẹ́ẹ̀ mo rí tí wọ́n ọkọ̀ jẹ́ pé tí mo bá ti nífẹ̀ẹ́ tí mo bá ti gbà fún mo gbà fún tani ìyẹn ti Alhaji King Dr. Saheed Osupa olùfimọ́ mátàgbàmọ́lẹ̀ tó mo sì ń bá rìn àjò ayé mi lọ mo wá ṣe kọ́mẹ́dì kan lọ́dún kan mo wá fẹ́ ṣe launching. ó mọ nǹkan afáàsù náà ìwọ náà yọ̀dẹ̀ níbì kan your faithfulness actually cause you problem most of us ta máa wà so loyal to some people certain people and if it change ó bá ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ your loyalty to ẹni tí ò good tiẹ̀ àbí tí ò fún ẹ lówó tí wọn bá love ẹ tó dẹ̀ lówó tó lè ṣe oore fún ẹ tí ò ṣe oore fún ẹ wá ti mọ̀ pé definitely kò like ẹ ìdà kó jẹ́ kó ní spiritual things kan tó fi ń jẹ́ kó wá sẹ́gbẹ́ òun ó ń lògo ẹ̀ yes some people tó bá lògo ẹni tó bá ti lówó tó ní oore ọ̀fẹ́ tó ní agbára àti opportunity láti lè help ẹ tí ò ṣe kò like ẹ ṣé ti yé so n tí mo rí lọ́rọ̀ yẹn ni pé ó fẹ́ lọ sọ́dọ̀ torí pé ó ti mọ àmì Ọlọ́run for long time before all of these people before Òṣùpá ó máa ń fẹ́ kí ó dẹ̀ bẹ àmì Ọlọ́run pé kó connect ẹ mọ́ Òṣùpá ó kọ̀ kò connect ẹ but one way or the other ó connect mọ́ Òṣùpá nígbà kan náà nígbà tó wá connect mọ́ Òṣùpá ẹgbà tí Òṣùpá later àmì Ọlọ́run wá use mọ́ according to bó ṣe sọ irọ́ mi ìgbàgbọ́ àmì Ọlọ́run yìí torí mo ti mọ àmì Ọlọ́run pẹ̀lú Pasuma láti 2014 ni mo mọ̀ and 2014 mi ìrẹ́pọ̀ ti bẹ̀rẹ̀ blogging o ti wà sórí social media lórí social media tí gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ń sì kò tí lè ju 2000 kò tí lè ju bí 5 to 6 years eléyìí tó sọ yìí tí àmì Ọlọ́run dẹ̀ ti wà pẹ̀lú Paso tí mo ti máa ń rí tó máa ń ṣe wáàsí fún Paso ó ti pẹ́ 2014 now to date is about 12 years okay so to cut the story short to cut the story short each time tí àmì Ọlọ́run bá fẹ́ lọ sọ́dọ̀ Paso ìwọ máa ń torí ẹ̀ wá ní o lọ wá fi system dọ́jẹ̀ tó bá jẹ́ pé ó yẹ kẹ́ ìjẹjọ lọ ò ní lọ because you want to please Òṣùpá because òun ni ẹni tí wọ́n love tó ní tó fẹ́ lóyè ò dẹ̀ fẹ́ show loyalty 100% right foolishness ni of recent mo rí kàmọ́ ó máa ń ẹni tó gbé jáde tó jẹ́ kó wá tún ní fíìmù tó fi wá wọ line àwọn tíátà nǹkankan bẹ́ẹ̀ yẹn Fúnkẹ́ Akíndélé ni ló dà pé ó boost lórí media wọ́n rí as a content creator but kì í ṣe like actor bíi àwọn celebrity ti bẹ̀rẹ̀. so but tí mo fẹ́ sọ lọ́rọ̀ yẹn ni pé of recent a rí wọn pé wọn ò jọ sí papọ̀ mọ́ torí ó kọ̀ wò pé tí ẹ bá fẹ́ kàn dá dúró sójú kan bóyá kò dẹ̀ pay ẹ̀ bóyá ó tún lè rí big offer from others and then tẹ́lẹ̀ yóò dẹ̀ fún ẹ lówó kàn fẹ́ dúró síbẹ̀ téèyàn bá fún mi lówó ń sìn tó bá ní pé kí n má tẹ̀lé àwọn tí n bá ń tẹ̀lé mọ́ màá gbowó lọ́wọ́ ẹ̀ màá ẹni ẹ̀ lóyàtì yẹn màá owó everybody náà wà anybody tó bá ti show loyalty sí tó love tí ò bá ti love ẹ̀ dànù bí June 12 kò gbé ẹni tó bá ti show love tó fún ẹ lówó tó fún ẹ connection ni kò lọ fún. má bínú mi support violence mi dẹ̀ support pé kéèyàn kọ̀ọ̀kan má máa wà lóyà ó ti yé kàmọ́ yẹn ó ṣe kíá wọ́n ní wọ́n fún láwọn ń pèsè àwọn eré nbì kan sórí òun ẹni ẹ̀ Fúnkẹ́ òun bá àwọn yẹn ṣe so a máa dọ́jú ó kàn wípé òun máa miss tóun ò bá báwọn èèyàn ṣe kóun miss
ó kàn forget Fúnkẹ́ ni. You understand? Ọdún mo lè rí bí aláìmoore ò torí Fúnkẹ́ try fún náà. But tó kàn máa wò pé iṣẹ́ tóun ṣe yìí tóun bá jẹ́ kí Fúnkẹ́ lọ kéjì òun tó dẹ̀ pé èrò dẹ̀ pọ̀ lábẹ́ Fúnkẹ́ náà òun máa miss òun dẹ̀ máa lose a lot of things. Ó já rẹ̀ ìwọ́dẹ̀ sì yan gbogbo wà ní Nàìjíríà ó ṣe jára ẹ̀ ó yá máa gbọ́ lọ ẹjọ́ wẹ lísìsì tó tá bá ti ń gbọ́ ó máa kọ́ yín lọ́gbọ̀n yìí tẹ́ máa kàn wà lóyàwó orí burúkú kan tó yẹ pé ó ti wà níbì kan for donkey years nísìn wọn fún ẹlẹ́ni tí orí kankan gbà wàá dẹ̀ máa jókòó síbẹ̀ kó máa ṣe orí burúkú bí ọ̀rọ̀ Òṣùpá àwọn ẹgbẹ́ ẹ̀ ń ṣe kiri kan wọ́n ń lọ kó jókòó síbẹ̀ Òṣùpá kan kọrin yẹn pé jókòó síbẹ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀ ti lọ tán ìwọ sì ń ṣe lóyà wèrè Ọlọ́run jọ gbogbo àwọn tí ń bá lóyà sí tí wọn ò ní fún mi lówó tí wọn ò dẹ̀ fún mi lówó má jẹ́ ń lóyà sí wọn mọ́ jẹ́ kí n lóyà sí ẹ Ọlọ́run kí n dẹ̀ lóyà sí ara mi àtọmọ mi àti owó. Loyalty without money is a sin. Loyalty sáwọn tó o bá lóyà sí tí wọn lè help ẹ na sin o. Ó yá láti gbé alájí kẹ́hìn Dr. Saheed Osupa olùfẹ́ máa tàgbà mọ́lẹ̀ wọ́n á pe arákùnrin kan ládùúgbò mi AZ ìjọ àjọṣe collaboration ìgbà tó dáàrin kan ó yọwọ́ wọ́n á pe múlà fún pẹni ẹni lẹ́kan tí fash ládùúgbò mi yẹn lájọ wá ṣe show yẹn tá a fi gbé King Dr. Saheed Osupa olùfẹ́ máa tàgbà mọ́lẹ̀ wá síbi launching mi ìwádìí kan lọ́dún náà lọ́hùn bùrẹ́ láti tó jẹ́ ẹ̀gbọ́n alájẹ King Dr. Saheed Osupa olùfẹ́ máa tàgbà mọ́lẹ̀ wọ́n lọ àtẹ́ndì sí wa lọ́dún náà lọ́hùn ni mo ṣe wọnú wọn ní pé ẹni tí mo ti ń gbóhùn rẹ̀ tipẹ́ tí mo nífẹ̀ẹ́ sí mo tún wá ní opportunity àti pè wọ́n síbi launching mi lẹ́yìn ìgbà yẹn mo máa ń lọ sí show wọn máa lọ perform lórí stage wọn ayé náà ti ń rí mi pẹ̀lú wọn àwọn náà rí pé ọmọ yìí náà nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn wọ́n fi mi chance yẹn láti lè darapọ̀ mọ́ wọn kan ara mọ́ mi àwọn náà dẹ̀ ń fífẹ́ hàn mi wọ́n appreciate torí ọ̀pọ̀lọpọ̀ artist ló ti ẹ̀fẹ́ láti súnmọ́ wọn ló fẹ́ láti get contact wọn lọ́wọ́ tí ò ní opportunity yẹn mo mọ̀ lórí wọ́n appreciate dáadáa ẹ ṣé mo dúpẹ́ ẹ̀rí jábọ́ láíláí àmọ́ kí wọ́n ló fa tó ṣẹlẹ̀ gangan tí ìrìn àjò fi wá rí báyìí torí wípé mo gbìyànjú pé kí ọ̀rọ̀ yọ parí lábẹ́lẹ̀ kó má di ìta gbangba mo gbìyànjú gbogbo ìgbìyànjú mi ó ń já sásán ni pàbó ló ń já sí àròkàn ló jẹ́ kí wọ́n ṣe fídíò tí mo sẹ́ndì sí olóyè Sunday Igboho aláìmọ̀ wípé ó máa bọ́ sí àpò ìbínú wọn ó ní ìgbà kan Alhaji Saheed Osupa wọn wà ní Amẹ́ríkà wọ́n á pè wọ́n mo ní bàbá mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n mọ̀ wípé mi tọrọ owó lọ́wọ́ àwọn nítorí pé wọ́n ti yẹ jẹ́ kí n súnmọ́ àwọn yẹn opportunity ni privilege ni wọ́n ní kíni wọ́n ní mo fẹ́ràn àgbà pírẹsẹ́ńtà kan ní Nàìjíríà mo fẹ́ kí n connect mi mọ́ wọn kí n lọ sórí show wọn kí wọ́n lọ yin tàbí wọ́n ní ta ni bàbá wa Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà wọ́n ní mo fẹ́ràn wọn mo fẹ́ lọ sórí program wọn kí wọ́n yin tàbí mi wọ́n ní kí n má wọlé ó kéré gan wọ́n ní ṣùgbọ́n kí n jẹ́ káwọn òde sí Nàìjíríà mo ní ẹ̀ṣẹ̀ kíkan sá mo ti gbọ́ wọ́n máa lágbára kò ju ọjọ́ kẹta ọ̀rọ̀ yẹn lọ bí bàbá wa Kọ́lá Olóòtú bó ṣe ṣe program lórí Alhaji Saheed Osupa ó sáde kò sáde mo diwọ́ mọ́ nígbà mo rí program ìwọ lọ kí ló ṣẹlẹ̀ Alhaji Saheed Osupa náà ti rí fídíò yẹn ní Amẹ́ríkà lóòtítọ́ èmi àti wọn àjọ sọ̀rọ̀ pẹ̀ rárá kò ju ọjọ́ karùn-ún sọ́jọ́ yẹn lọ Alhaji Saheed Osupa ló ṣe dé sí Nàìjíríà báyìí bí wọ́n ṣe ṣe fídíò nìyẹn nípa bàbá gé bó ṣe bàbá gé kò ṣe bàbá gé gbogbo ayé náà lórí fídíò yẹn tó ń já rìnrìn mo ní ẹ gbà mí ẹni tí mo ní kí wọ́n connect mi mọ́ pé mo fẹ́ mọ̀ ìbànújẹ́ gorí ọkàn mi kò pẹ́ bí mo ṣe rí kọ́ Alhaji King Dr. Saheed Osupa olùfẹ́ máa tàgbà mọ́lẹ̀ ni wọ́n ní afásúná mo fẹ́ kó jáde ti bàbá yìí wọ́n ní mo fẹ́ kó jáde ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dún náà. ṣe gbọ́ ní bíbá yìí níbi tí òun béèrè fún ó ní kí Saheed Osupa kó connect mọ́ Olóòtú ní tó Saheed ní tó bá dé láti Amẹ́ríkà gbà tó dé láti Amẹ́ríkà ó kù 3 days after ọjọ́ tó béèrè fún connection yẹn Saheed Osupa Olóòtú ó ṣe kí ni ó gbé ọ̀rọ̀ Saheed ibi tó ti ní issue jáde I know that mo mọ̀ báyìí eléyìí wò pé òkè ẹni tó ń sì béèrè fún Alhaji Saheed sọ pé mi tí
ẹni tóun láì sọ pé tóun bá dé o òun máa connect ẹ̀ mọ́ Kọ́lá Olóòtú o wọ́n wá jà lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn gbé ọ̀rọ̀ ìjà wọn definitely tí ó bá ti gbé sókè eléyìí náà máa runú inú tiẹ̀ náà máa ru because you know what àmín tó ṣe iṣẹ́ yẹn so definitely wọ́n ṣe bẹ bọ̀bọ̀ yìí nìyẹn ìyẹn Saheed pé lọ bá Kọ́lá Olóòtú kó lọ fèsì ẹ̀ ń sìn pé ní tó sọ yẹn bẹ̀rẹ̀ sí tẹ̀sí lójú òun náà dẹ̀ jáde ó ṣọmọlúàbí ó wà lóyà láti support ọ̀gá ẹ̀ ó dẹ̀ lọ tẹ̀ sí ojú Kọ́lá Olóòtú fídíò yẹn wá go viral everywhere ibi tó ti go viral ẹ jẹ́ a máa gbọ́ lọ ta lẹni tó da connection yẹn rú ta ni ẹni náà bọ́ọ̀yì yìí béèrè fún assistance láti ọwọ́ Òṣùpá pé connect mi o òun mọ̀ pé nọ́mbà Kọ́lá Olóòtú máa wà lọ́wọ́ ẹ̀ o help me o I want you this man also to interview me because he want to be somebody who feel well recognized by many of these presenters too ó dẹ̀ ní kó má wọrí tó ń bá dé ó di ọjọ́ kẹta Kọ́lá Olóòtú gbé ọ̀rọ̀ ìjà tó ń ṣẹlẹ̀ láàrin Òṣùpá tó ti ṣẹlẹ̀ rí tó ti ń support Wàsíù ńgbà yẹn bọ́ọ̀lù wò pé ṣé kìí ṣe pé ayé ń ṣe òun 3 days bọ̀ má gbàgbé o mo ti sọ lánàá o gbogbo wọn tó bá ti gbé lọ sí alágbọ̀n tó ń gba nọ́mbà wọn náà tó ń ṣe yẹn kọ́ má tiẹ̀ gba nọ́mbà ẹ̀ gan tó bá ti lè lọ sí police station tó ń gba nọ́mbà ẹ̀ dání àbí tó máa ní kó lọ report kọ̀ọ̀kan síbẹ̀ they systematically want to know your backbone everything you do tó bá ti ń ṣe nǹkan tó da lórí mídíà yìí be careful kò sí nǹkan tó fẹ́ ṣe secret tó máa wà hidden ìjà ṣàṣẹlẹ̀ láàrin Òṣùpá àti Kọ́lá Olóòtú eléyìí tóun ti wà lóyà sí ó pé ó ní jáde kó lọ bu Òṣùpá ní kó jáde kó lọ bu ó dẹ̀ jáde ó dẹ̀ lọ bu bó ṣe ní kó bu kó sọ̀rọ̀ sí játijàti ó dẹ̀ sọ̀rọ̀ eléyìí àwọn tó eléyìí wọn of course ó máa gbé ó máa wà viral because wọ́n bẹ̀ níṣẹ́ ni àwọn fídíò tí wọ́n bá ti bẹ̀ wọ́n níṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bẹ̀ wọ́n jáde kò sẹ́ni tó máa sponsor ẹ̀ torí bá wa ṣe wà ń sìn àwa fúnra wa la wá I came out with my mind pẹ̀lú orí mi tó pé ọmọ how are you long time ọmọ ìpẹ́rù ẹ pẹ̀lẹ́ o orí mi àtọkàn mi ni mo fi wá ń sìn kò sí àní sponsor yàtọ̀ sọ́lọ́run but ìyẹn wọ́n pè kó jáde ni so ó máa go viral àti pé tó máa tẹ̀yàn sí ẹ náà kó wá dà ẹ̀ láàmú irú kind of video like that tó máa go viral bí fídíò ìgbà kan tó rán ọmọ kan wá sórí platform mi sínú ilé mi láti wá ṣe fídíò yẹn go viral ó wà nínú àwọn fídíò mi tó go viral ní èdè ó wọ bí 10 million mi lè sọ bóyá Facebook ti delete ẹ̀ ń sìn so ó ṣáà go viral for real ìgbà tó wá go viral ní tó wá ṣẹlẹ̀ lẹ́yìn náà ẹja wa gbọ́. wọ́n sọ pé wọ́n ní kò sí ṣíṣe kò sáìsì ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣeé mọ̀jẹ̀ odò ọba kò ṣeé rárí wọ̀ ni mo bá ṣe kí ni mo bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Olóòtú ọmọ àdàbánijà fídíò yẹn trend bọ́dà jíjà ìdọ̀tún bá ṣe pè mí àwọn fídíò yẹn inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n ní Alfa Suna máa fún ẹ ní owó máa fún ẹ ní 500,000 naira máa fún ẹ ní 500,000 naira inú mi dùn wọ́n ní tó máa ṣe fún mi ní ìsinmi wípé wàá lọ gba ṣó wa tó bá ti gba ṣó dé àwọn wàá fa 500,000 naira jáde nínú owó ṣó yẹn àwọn kò fún mi tó mú ní iṣẹ́ àdúpẹ́sà. what about iṣẹ́ tó rán ẹ pé kó lọ ṣe yẹn iṣẹ́ tó rán ẹ pé kó lọ bú Kọ́lá Olóòtú ìyẹn kò sanwó fún ó lò máa fún ẹ 500,000 ó tún wá fi clause sí ó wá fi clause sí pé 500,000 yìí ó nígbà tó bá lọ gbàṣẹ́ wa nínú owó tó bá gbà táwọn ẹ̀ bá fẹ́ san fún ṣó òun náà la máa fún ẹ slavery. Some people won't believe they are celebrity. They use people. They destroy a lot of lives. And kò dẹ̀ kó rí bẹ́ẹ̀ o.
kò yẹ kó rí bẹ́ẹ̀ kán máa lo àwọn kan fún iṣẹ́ ọ̀fẹ́ kán máa lo àwọn kan fún iṣẹ́ tó máa gbowó iṣẹ́ tó ṣe tó ní kó lọ búyàn yẹn ó ṣe fún lówó ìgbà tó ti lọ jíṣẹ́ yẹn tán 500,000 iṣẹ́ tó ṣe yẹn Òṣùpá ò ṣe fún lówó number one bàbá tó ní kó lọ bú yẹn á ṣe ìpè fún lábẹ́lẹ̀ tó bá gbọ́ fídíò ẹ̀ àwọn tó like bàbá yẹn ló máa ṣe ìpè fún tó bá gbọ́ fídíò ẹ̀ a lot of people ló máa bàjà physically and spiritually tó bá gbọ́ fídíò yẹn kó bá Bùkọ́lá Lótù tó bá tẹ̀ wá fẹ́ kú ò ní orí nǹkan tó fẹ́ kú lé lórí ni owó wọn ò fún ẹ user nìyẹn tó bá jẹ́ bó ṣe rí nìyẹn you use that guy nǹkan tẹ̀yìn dẹ̀ tí táwọn kan ti ṣe fún yín tẹ̀yìn ò gbà kí lẹ máa ń ṣe fún yàn fún. wọ́n á bọ́ sí gbòòrò wọ́n wẹ́ tó lè gbé ṣòwò fún mi complete 2 months ààrẹ ní bọ́ọ̀dì bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn wọ́n yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún. kò fẹ́ fún ẹ lówó ló ń jẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ fún ẹ ní owó ló ń jẹ́ bẹ́ẹ̀ ló máa ní kó lọ wá ṣòwà intẹ́ lè gbà ẹ máa fi lọ ẹlòmíì kí ló máa ṣe owó pọ̀ lọ búyàn yẹn ó ṣe fún níyẹn náà sórí ẹni tó bá lọ́ọ̀fẹ́ kò sí nǹkan tó lè fún ẹ á fi owó tì kò sẹ́ni tó bá lọ́ọ̀fẹ́ tí ò ní fẹ́ progress ẹ ẹni tó bá ti mọ̀ tó progress mọ́ tó fẹ́ kó wà lójú kan dúró ná tó fẹ́ kó wà lójú kan tó yẹ pákàn rẹ níṣẹ́ ni kò ní fún ẹ ní kò kò fẹ́ mọ̀ bóyá oúnjẹ bóyá òmu thank God pé gbogbo ìgbà tó ló fi mọ́ gbogbo mọ́tò lọ gbogbo nǹkan lọ onímọ́tò ẹ̀ wọ́n ń bọ̀ láti ṣe òòjọ́ kan wọ́n àtàkì mọ́tò ẹ̀ ò ní mọ́tò mọ́ ò dẹ̀ tó ń gbé uber anointi òun náà máa ń sọ pé àwọn anointi kọ̀lọ̀kọ̀lọ̀ kan tọmọ́lé bíi ti Wàsíù ó máa ń jẹ ògo èèyàn anointi tiẹ̀ gan ń jẹ ògo ń sìn kọ̀lọ̀kọ̀lọ̀ mọ́lé àti kìnnì kan ọkọ́ta kọ̀lọ̀kọ̀lọ̀ ló máa ń jẹ ògo èèyàn ògo tiẹ̀ náà sì òun náà máa ń jẹ ògo èèyàn ó ṣe fún lówó àwọn kankan wà tẹ́ pé kò ń ṣe problem tó bá ní spiritual problem ọ tó bá ní owó máa ń solve àwọn spiritual problem ní I am telling you majority of àwọn nǹkan táwọn èèyàn máa ń pè spiritual problem ní Nàìjíríà physical ni ebi ń pààyàn ó bá ń bus stop ebi ń pààyàn àbò ń lọ bì kan ní bus stop ó bá ní bus stop kò rówó mọ́tò ó dẹ̀ fẹ́ ìwọ dẹ̀ gbé mọ́tò àbí kò fún lówó kò fún mọ́tò àbí kò lift ẹ̀ ó ṣe kankan ní méjèèjì ó bá ní kó padà lọ kó lọ máa pray ó ní kó lọ máa pray nítorí pé spiritual problem ló ní a lot of problem we call problem in Nigeria is not problem you use this guy you send him to go and be abusing people anybody tó bá ti fẹ́ràn ẹ̀ kò ní cost kò ní sọ pé kó lọ máa bá òun ja ìjà burúkú kan anybody that love you ó máa fowó bẹ́ẹ̀ lò ẹni tó bá ti fẹ́ràn ẹ̀ ó máa fi ọlá bẹ́ẹ̀ lò á fẹ́ kó wà comfortable ẹnikẹ́ni tó fẹ́ kó wà comfortable láyé it's not your friend it doesn't love you don't be loyal to such people but some of us we see them up there we just want to be we want to be up there the people up there they don't want you to come because there's no much space there and that's why you see a lot of people want to destroy themselves bring them down themselves because there's no too much here up there so they don't want you to come. Let's continue listening to this. Ṣé wá rí fídíò yìí ló dá wà lálẹ́ bí ṣé òjá dáná lọ bó ṣe fi fídíò online ẹni tí mo ẹsẹ̀ kẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí kó pè mí sákìyèsí pé àfihàn tó ṣe kú díẹ̀ káàtó àmì náà kó pè mí wọn á pè aláàánú mi ẹjọ́ tó bá ní challenge sí ni màá lọ sọ bá tí ó sì bá mi gbó bùkátà nìyẹn aláàánú mi á tẹ̀lé mi ó wá yẹ nìyẹn ọlọ́mọ tó mi lọ́ba ní ọjọ́ yẹn kankan ìmọ̀ àti chama mi yẹn àjọ wa. Kí ló dé tó tún wá ń ṣe. bàbá kọ́ni nínú kó fóònù wọn lọ́wọ́ ní kó àmì náà ṣe wọlé báyìí wọ́n á gbé fún bí kò sí kó sáìsì ọba arìnrìn níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba kò ṣe mọ̀jẹ̀ odò ọba kò ṣe ráríwọ̀ ní bó bá ṣe tẹ̀lé bó bá ṣe fídíò fún bàbá wa Kọ́lá Lótù ọmọdé manager. fídíò yẹn trend àmì ló ń bá yín sọ kí ni mo ṣe fún àmì Ọlọ́run àwọn wàá fa 500,000 naira jáde nínú owó show yẹn àwọn kò fún mi tó mo lè ṣe àdúpẹ́sà wọn á bọ́ sí gbòòrò wọn wẹ́ tó lè gbé show fún mi complete 2 months ààrẹ ní bọ́ọ̀dì bí a ṣe dá ọ̀rọ̀ owó yẹn sọmọ́ nìyẹn mo yà tẹ̀síwájú ní ìrìnàjò ayé mi àmọ́ lọ́jọ́ kejì tí mo ṣe fídíò fún bàbá wa Kọ́lá Lótù ìmọ̀ pé àti gbà yẹn gangan ni mo ti wà nínú àdánwò ayérayé
kọ́lọ́wọ́ yọ mí kún bẹ́ẹ̀ àtàwọn ẹbí mi àmín. Ṣé wá rí fídíò yìí ló dá wàhálà lẹ̀ bí ṣé ò já mi àmì Ọlọ́run bó ṣe rí fídíò yìí online ẹni tí mo ẹsẹ̀ gẹrun fún ní ọjọ́ kẹta ọjọ́ yẹn kàkà kó pè mí sákìyèsí pé fídíò tó ṣe ó kú díẹ̀ káàtó àmì Ọlọ́run pè mí wọ́n wá pe aláàánú mi ẹni tó jẹ́ pé tí mo bá ní any challenges ẹni màá lọ sunkún bá tí ó sì bá mi gbọ́ bùkátà yẹn aláàánú mi áńgẹ́lì mi ni ó wá pe ẹni yẹn ọlọ́mọ tóbi lọ́ba o ní ọjọ́ yẹn gangan èmi àti chairman mi yẹn àjọ wà papọ̀ lèmi ni mo kó fóònù wọn lọ́wọ́ bí kò àmì Ọlọ́run ṣe wọlé báyìí wọ́n á gbé fún wọn pé alájẹ wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣé o fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbé fóònù yẹn sétí fóònù yẹn wá wà spíkà bí àmì Ọlọ́run ti sọ fún yín pé àfáà Suna yẹn ọmọ yẹn lè dànù kó ọmọ fẹ́ǹsì yé ká ilé ẹ o lè dànù. So àmì Ọlọ́run wà nínú àwọn tí ó gbèjà bàbá olóòtú nígbà tó rí fídíò tí Saheed Òṣùpá sọ pé kí Kọ́lá kí àfáà Suna lọ ṣe fún olóòtú Kọ́lá olóòtú. Meanwhile àmì Ọlọ́run yìí ó súnmọ́ àfáà Suna gidi gan. Àfáà Suna ti mọ̀ ti pẹ́ kó tó mọ gbogbo wọn. Ó ní 3 days before the incident yẹn tó ṣẹlẹ̀ òun ló lọ bẹ̀ ló lọ gẹrun fún àfáà Suna ló lọ gẹrun fún àmì Ọlọ́run. Ó lọ gẹrun fún àmì Ọlọ́run. Àmì Ọlọ́run wá rí fídíò kó pé àfáà Suna tó dẹ̀ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ kó pé tó jẹ́ pé tó súnmọ́ ọmọ tó súnmọ́ ni. Ó wá pe aláàánú ẹ̀ direct ẹni tó máa ń ṣàánú fún. Ó wá pè yẹn ìgbà tí ó máa pè nìyẹn fóònù ẹni yẹn wà lọ́wọ́ àfáà Suna. Àfáà Suna wá gbé fún chairman ẹ̀ tó máa ń ọ̀gá ẹni tó máa ń fún ló tó ràn lọ́wọ́. Ó wá ní ẹjọ́ sà wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ àmì Ọlọ́run fẹ́ bá yín ṣéwù fẹ́ bá yín sọ̀rọ̀ ṣéwù kọ́ ṣéwù ọmọ Musa ṣéwù ọmọ Musa ṣéwù ló bá gbé fún. Luckily for this àfáà Suna ọ̀gá bàbá aláyé ẹ̀yìn àbí bọ̀dá aláyé àbí aláyé ẹ̀yìn ọ̀gá ẹ̀yìn wá fi fóònù sí speaker. Àmì Ọlọ́run wá ń sọ fún olóore àfáà Suna pé ọmọ àfáà Suna yẹn o lè kúrò lọ́dọ̀ ẹ o kó dẹ̀ mọ fẹ́ǹsì yí ilé ẹ̀ka o. Àfáà tó ń fẹnu bà tèèyàn jẹ́ àfáà tí ń ré ni jábọ́ àwọn àfáà játijàti àfáà já nọ́mọ̀ àfáà bàtẹnijẹ́ àfáà tó lóògùn tí ò lè bá Boko Haram jà àfáà tí ó jẹ́ pé àwọn báńdíìtì wà lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò mọ nǹkan tó lè ṣe sí àfáà tí wọ́n ń pa àwọn èèyàn tí ò sí nǹkan tó lè ṣe ẹnu yìí náà ni. Ó pe ni ẹ̀ ó ní kó mọ fẹ́ǹsì ìdílé ẹ̀ka o kó pé àfáà Suna kó sọ fún pé in tó ṣe yẹn kò dáa lọ delete fídíò yẹn kó dẹ̀ ṣàlàyé fún pé Òṣùpá ló ní ló ṣe o kò sọ wọ́n ti lọ́mọ kékeré tó fẹ́ lò wọ́n ti lù ẹni wọ́n fẹ́ pa ògo ti ẹni wọ́n ti ní èdè ẹnìkan láti fi ṣe ètùtù ayé bẹ́ẹ̀ yẹn wọ́n máa mú ìwọ ni wọ́n fẹ́ mú sílẹ̀ tó bá ti fẹ́ pa èèyàn wọ́n á kọ́kọ́ mú finance ẹ̀ wọ́n á bàjẹ́ gbogbo ohun tó ń ṣe wọ́n á bàjẹ́ ọ̀nà tó gbogbo tó lè múnú ẹ̀dùn tó ti ń ṣe láṣeyọrí wọ́n á máa bàjẹ́ wọ́n á máa tẹ̀ ẹ́ toró tún sọ nínú ibì kan pé òun láàlá pé òun rí ẹni tó ń léwu lójú oorun pé ó fẹ́ àmì pé ó máa fún un lọ́rùn pa ó ní wọ́n sọ pé ohun àlá ni kì í ṣe àlá o gbogbo nǹkan tó ń fẹ́ ṣe fún tó wá ń ṣẹlẹ̀ lónìí òun lórí yẹn torí náà bá ti tẹ̀ tó ń di ẹ lọ́wọ́ tó ń lé gbogbo èèyàn lẹ́yìn fún ẹ ẹni tó bá tún fẹ́ dààmú tó fẹ́ ṣàánú fún ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń sa oògùn tí tó ń sagbára láti ba tiẹ̀ jẹ́ wọ́n fún ẹ lọ́rùn ni wọ́n fẹ́ pa ẹni so ẹni tó bá tún dúró tiẹ̀ wọ́n pa gbogbo ẹnikẹ́ni tó ní òun fẹ́ fún mi lọ́rùn pa gbà á ládùúrà tó bá wà níbí tó lẹ́yìn tí ó bá fẹ́ ṣàánú fún mi òun yóò tẹ̀ wọ́n lọ́rùn pa irú ẹ̀dá bẹ́ẹ̀ ọlẹ́dàá ṣẹ̀dá bá mi fún wọn lọ́rùn pa Ọlọ́run fún wọn lọ́rùn pa ẹni tó bá dùn máa pa mí òun fẹ́ pa olóore mi àbó òun fẹ́ fún olóore mi lọ́rùn pa àbó òun fẹ́ fún òwò mi lọ́rùn pa òun fẹ́ fún òwò mi lọ́rùn pa Olúwa fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ní ọrùn pa. àná ọmọdé ọfọṣẹ yìí ọ lè dànù iṣẹ́ àmà mi gẹ́gẹ́. ṣùgbọ́n ó ní má jẹ́ ó fọṣẹ yìí ọ toró ti mọ̀ pé àwọn máa ṣèkà fún bó possible kí bàbá olóòtú náà ṣèkà kí òun náà kẹ̀dẹ̀rẹ̀ ó máa tún ṣèkà wọ́n á máa gbọ́ story yẹn gùn. ọmọ bó ṣe lè kọ́ọ̀tì fún òyìn torí mo ti gbọ́ ọmọ bó ṣe lè kọ́ọ̀tì ẹ̀ ṣé nígbà tí wọ́n máa kọ́ọ̀tì fún tèmi ti gbọ́ báyìí wọ́n á dorí kodò báyìí wọ́n á bá mi wọ́n ní ṣe mo gbọ́ mo ní mo gbọ́ tí àmì Ọlọ́run bá yín sọ kí ni mo ṣe fún àmì Ọlọ́run
ẹ tí mo ṣe gẹrun fún ní ìjẹta kí ni mo ṣe tó lè pé kẹ́ mi dànù ẹ̀yìn aláàánú mi wọ́n ní ẹ lórí fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe mọ́ èmi náà ń gbọ́ tí wọ́n ń wí bẹ́ẹ̀ mọ́ ń gbọ́ wípé ẹ sọ fídíò yẹn wọ́n sọ. nítorí fídíò Kọ́lá Olóòtú wá wò ní sẹ́ńtọ́ torí pẹ́ fún ara òrọ́ o ní ìgbà tí Òṣùpá Saheed ó ní olúfimọ àbí kí ló ń pe olúmọrọ̀kì orí àbí kí ló ń pe orúkọ rẹ̀ ó rán níṣẹ́ nísìn ó wá di ìgbà tí ogun dé sí ó wá fi sílẹ̀ ó wá fẹ́ kógun ayé gbé mi ṣẹ́yẹlé ń bó nílé jẹ kó bó nílé mu ni tó bá jí ọmọ tiẹ̀ ló rán níṣẹ́ tó lọ jì sí kòtò ń ta Ọlọ́run ò ní jẹ́ kó ọmọ ẹ̀jì sókè kòtò ṣé ìwọ lè sọ́ọ́lẹ̀ ọmọ ọlọ́mọ ló ṣe rán níṣẹ́ dé tòrútòrú systematically lè máa fi àwọn ọmọ lọ́mọ ṣe ètùtù ayé láti sọ pé fẹ́ gun òkè ti yín because nǹkan tẹ́ ẹ ṣe yẹn ẹ sabotage ẹ fẹ́ sabotage ọmọ yẹn ni. ẹ fẹ́ sabotage ẹ ni. Killers of destiny. ló pé fídíò bàbá Kọ́lá Olóòtú tó ṣe ni wọ́n sọ pé káwọn lé mi dànù wọ́n á dorí kodò wípé àmì náà tí mo sì gẹ̀rún fún ìjẹta ṣe bóyá kó mú nọ́mbà mi kó pè mí ni kí irú kílé lè ṣàmà ìwájú bóyá mi pé kí n fọkàn balẹ̀ àwọn ò ní lé mi dànù kí n fọkàn balẹ̀ kí n má wọrí. So ti chairman lágbára Ọlọ́run èmi ò mọ chairman yẹn ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ kí egungun according to the book of Ezekiel 37 egun gbígbẹ ó padà dá láyé padà Ọlọ́run tó máa múrí jáde náà ẹ̀rí Ọlọ́run á dá ẹ padà síkú á dẹ̀ dá tèmi náà padà fún mi. Wicked souls we have them in our society àwọn tí ò ṣe é súnmọ́ tó dẹ̀ pé àwọn là ń pàtẹ́wọ́ fún àwọn tí ò ṣe é rìn súnmọ́ tó fẹ́ máa fa yí àwọn ọmọ ọlọ́mọ ẹ̀yin èèyàn tẹ́ máa kàn appreciate gbogbo àwọn èèyàn lórí kì í tẹ́ ṣe lórí social media nìkan àwọn ẹlòmíì tó bá kúnlé àwọn ló fẹ́ pa ẹ̀ àwọn ẹlòmíì tó bá ń pàtẹ́wọ́ fún tó rè pé ó fẹ́ o lè fàyè ẹ̀ lélẹ̀ fún torí pé tó bá tiẹ̀ kú wọ́n á tiẹ̀ tọ́jú ọmọ ẹ̀ ó yá má kú nítorí èèyàn torí wọn ní tọ́jú ọmọ máa tún fọmọ ẹ̀ ṣerú ni òun ló ń kọ́ pé ikú tó pa aládìyẹ tó tún padà nílò ìpò léwúrẹ́ àbí kí ló sọ ní o mọ ẹja máa gbọ́ lọ bọ̀bọ́ yẹn wá sọ pé olórí ẹ sọ pé má wọ́rí mi nílé ẹ̀ torí wọ́n ti mọ iná ogun tó máa dá tí wọ́n máa dáná ya ni bọ̀bọ́ yẹn kàn máa rí pé wọ́n ń ṣeré ẹnu ni torí àwọn pípù yìí wọ́n láàánú àwọn nìkan ni wọ́n máa fẹ́ adìyẹ gàgàrà ní àkùkọ gàgàrà ní tí ò kì í fẹ́ kẹ́lòmíì kọ tí ò fẹ́ kékeré kọ alákàrà ni wọ́n ò fẹ́ kẹ́nìkejì dí ìkà ni wọ́n ajádẹ̀ ni wọ́n tó mọ ọmọ ọlọ́mọ fún lọ́mọ tó mọ ọmọ tiẹ̀ fún lọ́mọ tó dẹ̀ bá já ọmọ ọlọ́mọ jẹ. àwọn onílé ìbànújẹ́ gorí ọkàn mi wọ́n á délé lálẹ́ ìyàwó mi ń bi mí léèpé kí ló ṣẹlẹ̀ pé kò sí nǹkan kan ilé sọ síta pé ẹni tí mo gbà fún tí mo sì gẹrun fún jẹta tó ṣe dé láti Amẹ́ríkà ọlọ́mọ tóbi lọ́ba wa jẹ́ kí àṣírí òtún sí mi lọ́wọ́ ẹ̀mí mo kó fóònù ẹni yẹn lọ́wọ́ mo á sùn bóyá nítorí nǹkan tí mo á gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí. The person, let me just tell you, I want to tell you the truth. Ìwọ àfáà Suna àtẹ̀yin tẹ́ bá ń gbọ́ ṣe rí àmì Ọlọ́run yóò ti ń jowú bọ̀bọ́ yẹn náà tipẹ́tipẹ́ despite ó ń ṣe ó gbà fún gẹ́gẹ́ bí ọ̀gá ó bá gẹrun ó gbà ní kìnìkan ẹ má porí mi níbi o tẹ́ bá ẹni bá porí mi níbi àwọn terrorist ló máa pa yín dànù ogun ẹ̀yìn ló máa jà yín ẹ̀yin àti terrorist máa jà ẹ má porí mi níbi o ẹ̀yin apààyàn tó yẹ pé oògùn kàlẹ́ ní láti bá yé èèyàn jẹ́ ẹ má porí mi níbi ẹ má dẹ̀ porí ọmọ mi níbi o abẹ́lẹ́pọ̀ tà ń gbígbóná àfikúkú rajà àwọn ẹ̀yin tẹ́ lè kọ́lé tó jẹ́ pé máa ń wọlé ọlá ni ẹ̀yin olóògùn kàtẹ́ lóògùn rẹ lọ́wọ́ ẹ̀yin oògùn tẹ́ fi ń dàlúrú tẹ́ fi ń ba yé àwọn èèyàn jẹ́lẹ̀ ní ẹ̀ lóògùn tó ń sẹ́tù ìlú oògùn tó máa ń jẹ́ káwọn politician ṣe dáadáa nílùú kó máa jẹ́ kí orílẹ̀-èdè tòrò ẹ̀ ní o ẹ̀ ní oògùn tó lè jẹ́ kí plane ẹ lè fò lóru ẹ lè fò lọ́sàn kẹlẹ́ ba yé èèyàn jẹ́ ẹ lóògùn tó lè ṣe irú jẹ́ẹ̀tì tó máa fi ba tán lè fi kọ́ńkà wọn ẹ lè ṣe yẹn o ẹ̀yin olóògùn kà tẹ́ lè bóògùn tẹ́ lè bá wọn oníbọn àwọn DSS àwọn kíní lásán ẹ lè bá wọn jà ẹ dákun ẹ má yíwọ́ yín síbí o. ìtí ó ní wọ́n ṣe wọ́n ti ṣe mọ̀mọ̀ ni wọ́n ṣe dáadáa.
àwọn àfáà náà wọ́n ní àwọn ọmọ àwọn àfáà yẹn wọ́n máa ní àfáà Suna bóyá torí àfáà Suna tó lóun jẹ́ àwọn àfáà já námọ̀ àwọn àfáà játijàti àwọn àfáà ná àwọn àfáà irọ́ àwọn àfáà olè àwọn àfáà lọ́jàlè wá kẹ́ẹ̀kọ́wọ́ wá àwọn àfáà amúrọ̀bà àwọn àfáà olórí bú kì í ṣe gbogbo yín o. nítorí Alhaji Aliko Dangote àti ẹ̀mọ̀ bó bá bàbá yẹn gan-an ló ṣe oògùn ìyà fún wa bọ́kàn déédéé ń hẹ́ẹ̀tì Alhaji Aliko Dangote ni mo dẹ̀ gbé jẹ́ títí mo fi lọ sí Nàìjíríà bí báyìí tí mo sọ wípé kí ló dé tó ń bú Dangote ń jọ yẹn lọ́hùn mo sọ ni mo ní why are you abusing Dangote Alhaji Aliko Dangote tó ní ó ní ahun kò ń fúnyàn lówó mo ní èmi tí mi ò láhun tẹ́ mo wá patí tí wọ́n pè mí tí mo dẹ̀ fún yín 500,000 tẹ́sẹ́ pé 1 million lówó yín àti ìpèsè ṣe owó sí mi lọ́wọ́ yàtọ̀ sí obtainer bí gbogbo ń ṣe nìyẹn yín tí mi ò fi sọ̀rọ̀ àmì ọdọ̀ rí pé ọjọ́ tí mo pàdé empathy kò bèrè ọlọ́run yàtọ̀ sọ́ tí mo náà fún obtainer majority of you too you are obtainer yàtọ̀ sí àwọn fraudster bí kẹ́ṣe bí MC kẹ́ṣe bí Koko Zaria yàtọ̀ Koko Zaria yẹn ó máa ń bú gbogbo wọn àwọn àfáà máa ní olóògbé máa ní wọn kíríkan àwọn pásọ̀ tó máa bú gbogbo wọn ní ìgbà tí wọ́n Òṣùpá ń sìn oṣorí paraba ó ní kí lórúkọ Òṣùpá Olúfimọ àbí orí Olúmọrọ̀gẹ̀ you cause this guy problem and now ó lọ nínú ìṣòro yẹn ó dẹ̀ ń wò níran ẹ fẹ́ fi dájọ́ àbí ẹ fẹ́ fi ṣètùtù àbí torí tẹ bá ti fẹ́ pọ ọmọ lọ́mọ bẹ́ẹ̀ ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú mú báyìí máa fi ikọ́ báyìí wọ́n máa dààmú ẹ̀ kiri ni nígbà tó yá eléyìí náà àfáà náà sọ pé tí ì bá jẹ́ bó ṣe jẹ́ ni ó nìkan máa nà ọ́ kiri ni ṣe lọ́nà àwọn bandits kẹ́ bá wa nà kíní a máa sọ fún àwọn bàbá tó ló wà nídìí àwọn bandits yẹn a máa ní kọ́ máa yí bá àwọn àfáà jà ní orílẹ̀-èdè wa kí ló ṣì gan tẹ́ máa bá yé àwọn ọlọ́mọ jẹ́. ẹ wá gbọ́ bíbá yìí o. mo wá sùn bí àti torí nǹkan tí mo wá gbé sọ́kàn sùn ni bí mo ṣe máa jí lóru báyìí bí mo ṣe lálàá pé àmì Ọlọ́run lé mi látọjú ọ̀run bó fẹ́ fún mi lọ́rùn mo kàn fò dìde ni fò dìde tí mo fò dìde ní nǹkan bí aago 4 òru ẹ̀rù wá ń bà mí. In fact, you are gifted. This guy, Afas, no, you are gifted. Ìtí àlùsúnà àbí àmì Ọlọ́run má yíwọ́ rẹ síbí o. Àmì Ọlọ́run àbí kí ló ń pè ọ́ torí ẹnikẹ́ni tó bá ti ń fo oògùn bá yé èèyàn jẹ́ òun náà terror ni. Afẹ́fẹ́ ká kọsírísì sórí yín ni tẹ́ ẹ bá fẹ́ máa lọ sí Amẹ́ríkà bó ṣe fáàlì Fúlàní kó bá yé yín ẹ̀yìn tẹ̀yìn náà jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń bá yé àwọn ọmọlọ́mọ jẹ́ ẹ̀fẹ́ kan ṣe bẹ́ẹ̀ fún yín. bẹ́ẹ̀ ṣe máa ń bá yé àwọn ọmọlọ́mọ jẹ́ tẹ́ lóògùn kà kílẹ̀ ló ń ṣe tẹ́ ẹ bá lóògùn kà ṣó máa ń lọ Amẹ́ríkà ṣó máa ń lọ Canada ẹ máa fògùn ká yín ṣe nǹkan tẹ́ bá ní Nàìjíríà ó lè jẹ́ ń sọ fún àfáà Suna ṣé ń sọ kọ́kọ́ fún ẹ ṣé ń sọ kọ́kọ́ fún ẹ ó wà gifted lóru ọjọ́ yẹn bó ṣe nígbà tó pé ó ti pé hepa ẹ̀ pé kó súnra fún ìyẹn mi pé iṣẹ́ burúkú wọ́n fẹ́ sa iṣẹ́ burúkú ti bọ̀bọ̀ yẹn kí ló tí ì ṣe ó kàn jáde ó sọ̀rọ̀ ó bú wọ́n ní kó lọ tẹ̀ sí Olúfimọ lójú àmì sí èyí tó wà ń bàdàn kí lórúkọ ẹ̀ eléyìí ogun kà bó ṣe ló ṣe lẹ́gẹ́lẹ́gẹ́ wọ young afa tó yẹ kí ṣe eré ló yẹ ká bá lọ́wọ́ ẹ̀ wọ́n bá ṣe eré lọ́wọ́ ẹ̀ yàtọ̀ sí kó o sọ pé ìwọ náà ṣe charity ẹ dákun ẹ dáwọ́ síbi o àtìràwọ̀ àtìràlẹ̀ síbi kíni kan ẹ dákun ẹ dáwọ́ alọ́gbà àwọn nǹkan sílẹ̀ ní ilé ẹjọ́ àti ní ọgbà ẹ̀wọ̀n ló wà ń kirikiri kódà àwọn tó wà ń bẹ kirikiri ibẹ̀ yóò dá ìfà tó bá yẹ pa ní tí wọ́n bá máa fi ọ̀wọ̀ burúkú tó máa ń wò yín bí èèyàn Ọlọ́run ni irú ẹ̀yin nǹkan pàápàá kí ló dé tí wọ́n anyway a sì ń bọ̀ à ń bọ̀ àti ìdè. ogun rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe pé gbogbo àlùjọ̀nú ìsà òkú oríṣiríṣi tó yẹ kán máa rẹ̀ sínú igbó àbí kán máa rẹ̀ sí nínú ìpòkú wọn ẹ pé gbogbo wọn síta wọ́n bẹ̀rẹ̀ sí da orílẹ̀-èdè rú wọ́n possess àwọn èèyàn kiri wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn àwọn àlùjọ̀nú ló máa ń possess àwọn ikú ẹ̀mí ikú àti ọ̀run àpáàdì wọn ló possess àwọn èèyàn tó ń pààyàn tó fi jẹ́ pé kí lè ń wọ́n lọ rẹpẹtẹ lórílẹ̀-èdè Nàìjíríà ni àwọn àfáì náà lára wọn wà náà tó ń já tó ń fẹ́ jẹ tó ń fi ẹ̀jẹ̀ èèyàn
àwọn tó bá ti ń pe àlùjọ̀nú tó ń ba ayé èèyàn jẹ́ bá ní léèyàn lára ẹ o lé lára ẹ kó má bàa kọ́ ṣe iye tó ń mọṣẹ́ burúkú tó fẹ́ sà tiẹ̀ ni wọ́n fẹ́ sa kí lorúkọ ẹ̀ àbìlù burúkú wọ́n fẹ́ sàálù ó wá ń sọ fún pé ìwọ tó bá ń fún lówó kó má bàa ràn ẹ́ o kó dẹ̀ ṣe fẹ́ǹsì yí ilé ẹ̀ka wọ́n ṣe máa ń fẹ́ǹsì ayé àwọn ọmọ nìyẹn wọ́n á ṣe kí ni wọ́n isolate wọn wàá dẹ̀ ti ṣe dáadáa fún wọn ò ní rántí rere kan tó ṣe fún wọn rí ẹ dẹ̀ máa fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà da kẹ́ ẹ ní ìjọba tó da àwọn tó sì ń dáwó fún yín àlùjọ̀nú tẹ́ níyẹn most of you ẹ̀yin lè bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń lo diabolic things tẹ́ máa ń ṣèkà ẹ̀yin lè bà orílẹ̀-èdè jẹ́ torí pé tí ìlú tó bá ti ń ṣèkà Ọlọ́run máa ń jẹ́ kíkà wà ń bẹ ó máa yan olórí tó máa ṣèkà ó máa yan àwọn gbogbo èèyàn tí ó máa ṣèkà ló máa yan tiwọn tí ìkà bá pọ̀ nù family Ọlọ́run máa ń jẹ́ kí ìkà kó tó bá a máa jẹ́ kí àwọn ìkà máa associate mọ́ family bẹ́ẹ̀ ni láti jẹ́ kí wọ́n lè máa sun ẹ̀san ìkà fún wọn kí ló tẹ́ fi ń ṣe ìkà náà ṣé bí Ọlọ́run ṣe sọ pé kẹ́ ṣe lẹ́ ń ṣe yẹn àfa àjànà mọ̀ iṣẹ́ burúkú tó fẹ́ ṣe òun ló ṣe sọ pé kí olóore ẹ̀ kó sá fún tó bá ti sá fún ó ní kó bá jẹ́ ó fọṣẹ yí ẹ o torí pé wọ́n máa ṣàṣẹ burúkú tì ẹ má ṣàṣẹ burúkú wá bí o ẹ fojú sí àmì Ọlọ́run lára o torí ọjọ́ ta ti ń sọ̀rọ̀ lórí social media mi ìdárúkọ ẹ̀ rí torí pé kò tọrọ bára lọ kò tọrọ owó lọ́wọ́ mi jẹ́ mo fún lówó o kò tọrọ owó lọ́wọ́ mi bó dẹ̀ ṣe wà tí ò tọrọ owó lọ́wọ́ mi tí ò ṣe kìíní ó lè wà náà àwọn tó ṣèkà fún mi bí ṣe wà torí wọ́n máa ń ṣèkà ni bó náwó ń bì kan náà máa rò pé ó ń gbéraga ni wọ́n máa fẹ́ kó wá sọ́dọ̀ wọn tó bá sàbìlù tiẹ̀ sódà tó bá lọ ní problem wọ́n lè ní kó gbé ẹ wá tó bá wá sọ́dọ̀ wọn ibi tó ń dè ẹ mọ́ wá lọ tú ẹ padà ń bẹ̀ a ní wọ́n lé wa a ní wọn àwọn ló máa sá àwọn ló máa dé àwọn náà lè bá tún sọgbọ́n fi system tú bí àwọn pásọ̀ èké náà ni gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe diabolic things tẹ́ máa fẹ́ jẹun tẹ́ ẹ̀ níṣẹ́ kankan yàtọ̀ sí pé kẹ́ jókòó kẹ́kọ̀ọ́ máa ṣàṣẹ́ burúkú kẹ́ máa pe àwọn àlùjọ̀nú àwọn ẹ̀wìn tó yẹ kó máa gbẹ́nu gbó tẹ́ kó gbogbo wọn mọ́ra tẹ́ máa bẹ̀ wọ́n kiri ẹ̀yin náà ẹ̀wà náà wọ́n tó ba orílẹ̀-èdè wa jẹ́ kì í ṣe rọ́ èèyàn gbàdúrà kò mí pé kó má ṣiṣẹ́ kò dẹ̀ mí pé téèyàn bá dẹ̀ ti ṣiṣẹ́ yóò jalè yóò sì rán àwọn àlùjọ̀nú káàkiri òun lẹ ṣe ń bẹ àwọn àlùjọ̀nú kiri iṣẹ́ burúkú tó fẹ́ ṣe ló fi ń sọ fún ẹni yẹn pé lè kúrò lọ́dọ̀ ẹ̀ kó mọ fẹ́ǹsì tí gbogbo ẹnikẹ́ni tó bá ti ń rán àlùjọ̀nú láti rán iṣẹ́ burúkú tí ọmọ ọlọ́mọ ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn Ọlọ́run máa ṣẹ̀sọ fún gbogbo yín á sàn sọ fún yín àti tó bá ń dùn nú ayé yín àtàwọn ọmọ yín tẹ́yìn tó jẹ́ pressure sí yẹn tẹ́yìn gbogbo ẹkún tẹ́ fi ń bọ̀ yẹn Ọlọ́run máa ṣẹ̀sọ fún yín ó ní nígbà tẹ́yìn bá pọ̀ bí àfa burúkú tẹ́ bá pọ̀ lórílẹ̀-èdè wa bẹ́yẹn tí pásọ̀ pọ̀ tí àwọn oríṣiríṣi ìṣẹ̀ṣe àwọn oníkà ológunkà tó pọ̀ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè ẹ máa tẹ́ bá ti ráwó rówó jọ tẹ́ ló lè jà díẹ̀díẹ̀ ẹ máa fẹ́ràn ọmọ yín lọ sókè òkun kan lọ wà mẹ́ ẹ̀yin náà òun náà bó ṣe lọ yẹn kí lẹ mọ́ lọ́n ṣe lókè òkun náà kí lẹ máa lọ́n ṣe l'Amẹ́ríkà kí lẹ àfa lọ́ máa ṣe l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe máa plant ọmọ yín náà ẹ̀ náà máa fẹ́ fọmọ síbẹ̀ ẹ jẹ́ ẹ̀yàn Ọlọ́run lẹ́ẹ̀ lè gbàdúrà kọ́ Ọlọ́run kó tú orílẹ̀-èdè wa ṣe. pé nọ́mbà wọn títí tí wọn pé kọ́ ọmọ pé ẹni yẹn ti máa sùn yẹn jáwọn mi láti fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wọn yìí wọ́n lè mọ́rọ̀ yẹn mọ́ra mọ́ mo ṣe tẹ WhatsApp mọ́lẹ̀ mo ṣe fọ́ ìsàlàjì Saheed Osupa pé Saheed Osupa fídíò tẹ́ ní kí n ṣe fún bàbá Akọ́lá Olótù ó mọ̀ ti dá wàhálà alẹ́ ó ti dá wàhálà alẹ́ àmì náà ti gbé olórí aláàánú mi pé kí wọ́n lé mi dànù pé kí kókó mo fẹ́ sì yí kálé mo ní ẹ ṣàánú mi ẹni yẹn náà ló kó fún mi gẹ́gẹ́ bí aláàánú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ìgbà tí mo wá fọ́ èsì tán Saheed Osupa ti pè mí náà pé ó ṣúọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí mo ṣúọ̀ mo ní sọ lè sọ níwájú àmì Ọlọ́run mo ní mo lè sọ lójú ẹ̀ mo ní mo lè sọ lójú èmi gan ni mo gbé kọ̀ fún chairman mi ọwọ́ mi ní fóònù ẹni yẹn wà wọ́n ní sẹ́ kí àwọn sẹ́ndì voice note yẹn sí àmì Ọlọ́run mo ní ẹ má sẹ́ndì torí pé chairman mi yẹn sọ pé kí n má sọ síta àárín ìgbà tí chairman mi yẹn máa dàrú àárín wa máa dàrú tẹ́ bá sọ síta alájí Saheed Osupa sì fún mi lọ́kàn balẹ̀ pé kí n fọkàn balẹ̀ àárín wọn ò ní dàrú àwọn ọmọ báwọn ṣètò àárín yẹn wọ́n dẹ̀ sẹ́ndì voice note yẹn sí àmì Ọlọ́run bí àgbà kò ṣe dé nìyẹn o àgbà kò ṣe dé nìyẹn o bí àmì Ọlọ́run ṣe rí voice note yẹn àgbà kọ̀ọ̀kan dé ni Saheed Osupa tó wá sẹ́ndì voice note yẹn sí Sheikh Yasataru lábẹ́kúta
táwọn náà bá ń wo fídíò yìí wọ́n mọ̀ testify sọ̀rọ̀ tí mo sọ yìí kásà má fọ̀rọ̀ gùn bí àwọn ẹlọ́sìn gbọ́ first note yẹn báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí pé chairman mi yẹn pé ọ̀rọ̀ tí mo ní kẹ́ ẹ má sọ ẹ padà sọ fáfá Suna Osupa ti send first note sọ́hùn kásà má fọ̀rọ̀ gùn àmì náà wá lérò pé Osupa máa bọ́ sórí stage wọn bẹ̀rẹ̀ sí ní bú àwọn ní live tí wọ́n bá lọ àmì náà wá mọ tí tó lè ṣe àmì náà wá pé chairman mi yẹn wọ́n á ń bú wọn gan chairman mi tèmi náà wá pè mí wọ́n á sọ̀rọ̀ sí mi àfa Suna èmi ní kò má sọ̀rọ̀ ìfẹ́ anybody ó wá sọ fún Osupa ó ti dé wà lálábẹ́ àmì náà ti ń bú àwọn ọmọ ní ìwò kí ni mo wá kàn báyìí káṣà má fọ̀rọ̀ gùn àmì náà wá fẹ́ wá gbogbo ọ̀nà láti lọ bá Alhaji Saheed Osupa tó yóò ti ń pè Alhaji Saheed Osupa ó gbé kọ́ ó pè wọn ò gbé kọ́ tí mo máa ń parọ́ gbogbo àwọn náà ń wo báyìí wọn ò gbé kọ́ wọ́n pé kí ni kó wọn ó ṣe ilé wọn Mágòdò nìkan ló mọ̀ wọ́n ti kókó Mágòdò kọ̀ mọ́ bí tí wọ́n ń gbé ní Lẹ́kì wọ́n wá gbé ẹnìkan mọ́kàn fowókọ́ bẹ́ẹ̀ ẹnìyẹn láṣìírí ni ẹnìyẹn ló wá sẹ́ndì àdírẹ́sì sí àmì Ọlọ́run náà fi lọ jí ká Alhaji Saheed Osupa mọ́lé wọ́n wá dúró sẹ́nu géètì wọn á gbá géètì títí kó tó di pé gateman mọ̀ mọ̀ pé Alhaji Saheed Osupa wọn ní òun kò wọ́n láti sí géètì fún gateman sá padà wá sí géètì fún àmì Ọlọ́run ló bá wọlé àmì Ọlọ́run wọn sọ fún Alhaji Saheed Osupa pé irọ́ ni kò rí bẹ́ẹ̀ irọ́ ni mo pa àmọ́ wọn àwọn àfáà tó tẹ̀lé àmì Ọlọ́run wọn á fi snap picture Alhaji Saheed Osupa àmì Ọlọ́run méjì dúró yàrá wọn nínú pálọ̀ wọn pẹ̀lú Alhaji Saheed Osupa àmì Ọlọ́run wọn á sẹ̀dẹ̀ sí wọn á ṣe họ́ọ̀bì ok wọn á sọ fún Alhaji Saheed Osupa pé àwọn pípọ̀ yìí wọ́n máa ń ṣe họ́ọ̀bì sí mi nígbà tí àmì Ọlọ́run wá kù ní ọ̀dọ̀ Alhaji Saheed Osupa Alhaji Saheed Osupa náà wá pè mí pé kí n wá sọ́dọ̀ àwọn èmi náà wá gbéra wọn á lọ sọ́dọ̀ wọn ní Lẹ́kì wọn ní báwo lọ́wọ́ ṣe jẹ́ mo ní yìí jẹ́ parọ́ mọ́ wọn ọwọ́ mi kan ní fóònù chairman yẹn wà tábí Ọlọ́run fi pè wọlé mo dẹ̀ ń gbọ́ tí wọ́n sọ pé kí wọ́n lé mi dànù nítorí fídíò tí mo ṣe fún bàbá wa Kọ́lá Olóòtú wọ́n ní mo ṣọ́ mo ní ẹ jẹ́ ká pé chairman mi yẹn á dẹ̀ pé chairman mi yẹn ní fídíò kọ́ wọ́n sọ pé sí bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni owó Suna gan ló gbé kọ́ fún mi ó ní kí n lé dànù ṣùgbọ́n mo sọ pé kọ́mọ yìí kọ́ má sọ̀rọ̀ ìfún yín ṣùgbọ́n tọmọdé bọ́ sọ pé òun lálàá kan yín tó rọ̀sùn ló fi lálàá mo ní mo lálàá kì í ṣe pé tí mo rò sùn ọ̀tọ̀ ló jẹ́ pé tí mo rò sùn náà ni kásà má fọ̀rọ̀ gùn chairman mi ẹ̀dẹ̀ sọ fún Alhaji Saheed Osupa pé èmi dẹ̀ sọ pé mi ò ní lé wáyé tó fi wá sọ̀rọ̀ yẹn tí gbogbo ẹ̀dẹ̀ ti di wàhálà àmì náà ti ń kí fáwọn báyìí Alhaji Saheed Osupa bá mi bẹ chairman mi pé kí wọ́n má bínú pé kí wọ́n má lé mi wọ́n ní àwọn náà ti promise mi pé àwọn ò ní lé mi dànù wọ́n ní àmì náà gẹ́gẹ́ ti wá sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mo gbà ó sọ bẹ́ẹ̀ fáwọn ó sọ bẹ́ẹ̀ mo ní mi gan gbọ́ ó sọ bẹ́ẹ̀ fún yín kásà má fọ̀rọ̀ gùn Alhaji Saheed Osupa wá wò pé okay àwọn làwọn mọ̀ nǹkan táwọn rí pé kí n wá lọ bẹ àmì Ọlọ́run wọ́n wá yarí pé kò possible ẹni tó ṣẹ̀ mí ẹni tí mi ò ṣẹ̀ ẹ tún wá ní kí n lọ bẹ́ẹ̀ wọ́n ní àfa Suna ẹni tí àgbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gun obì kò lè rí kí n wá lọ bẹ̀ mo ní ẹni lọ bẹ̀ wọ́n sàní kí n lọ bẹ̀ káṣá má fọ̀rọ̀ ọ̀gbọ̀n Alhaji Saheed Osupa àwọn àgbẹ̀ nìkan chairman mi kan wọ́n pè ní system àwọn náà wọ́n mọ̀ gbọ́ fídíò ìbáyìí wípé kí n fi lọ bẹ̀ àmì Ọlọ́run pé kájọ lọ ó dùn mí kan ṣùgbọ́n mo wá gbọ́dọ̀ sí Alhaji Saheed Osupa lẹ́nu àwa gbéra níjọ́ kejì nígbà tá a dọ́dọ̀ àmì Ọlọ́run pẹ̀lú ẹni tí wọ́n pè ní system yẹn wọ́n sọ fún wọn ní kí n má sọ owó ń bẹ̀. sórí táwọn bá ti fẹ́ ṣèkà fún ẹ ṣé kí n sọ fún ẹ lónìí táwọn bá ti fẹ́ ṣèkà fún ẹ tó ń pọwọ́ pọ̀ lórí ẹ nítorí máa ṣe náà ni wọ́n á ní kó wá lọ bẹ nìkan tó ṣe ó ṣe nìyẹn o ẹ jọ kí lọmọdé ẹmí kí ni àfáàsì náà kí ló fi ṣe àmì Ọlọ́run ó gẹrun fún àmì Ọlọ́run ó mọ àmì Ọlọ́run rí kò pé àmì Ọlọ́run ò dẹ̀ pé kó mọ̀ òun rí o kóun kọ́kọ́ pé kóun wọ̀n lẹ̀nu àbí kóun sọ fún kókó delete fóònù fídíò tó ṣe fún Olóòtú kò sọ yẹn fún ó wá sọ fún ó wá lọ pé èèyàn tó ń ṣoore fún ó ní kó lè dànù torí pé ó ti máa rí bí threat a máa rí orúkọ tó ń jẹ́ bí àáfà Suna yẹn bí pé òun ò kì í ṣe àáfà bí pé a máa rí bí pé bóyá ó mọ àṣírí òun bí pé àwọn kan ò kì í ṣe àáfà Suna you understand ó ti rí bí threat ìgbà tẹ́ ẹ tún padà lọ gbé bá tẹ́ ní kó wá lọ tẹríba sábẹ́ yẹn kó lọ máa bẹ̀ ńgbà tí ò ṣe iṣẹ́ tó wá fẹ́ ṣe fún bó ṣe tún rí face to face yẹn ó máa parí iṣẹ́ yẹn tì ní tẹ́ bá call a spade ó possible kó má máa ké kiri bẹ́ẹ̀lẹ̀ kó sọ fún okay o àṣírí tó fẹ́ sọ tó rò pé òun fẹ́ lé olóore jìnnà sí tó ní kó lóore sá fún o òun ló ṣẹ́ kẹ́ sọ fún pé kó kàn ṣe sorry fún pé òun kàn sọ fún gẹ́gẹ́ bí tẹ́ bá ti pè pé kó ṣe sorry fún ó possible kí ọ̀rọ̀ yìí má di báyìí kọ́mọ ìmáde kí bọ̀bọ̀ ìmáde wá síta láti wá máa sọ fún wa lónìí pé nǹkan báyìí báyìí o tó bá ti pa ń o tí nǹkan kan bá ṣe ń o ẹni báyìí báyìí ni kẹ́ mú o ó possible kó má sọ bẹ́ẹ̀ bọ̀ nítorí pé máa gbẹ́bí fáláre ní orílẹ̀-èdè wa ni ẹ̀dẹ̀ máa gbáre fẹ́lẹ́bí ní orílẹ̀-èdè yìí àti àwọn òyìnbó tọmọdé bá ṣe àgbàlagbà wọ́n ní kó ṣe sorry fún àgbàlagbà yẹn tágbàlagbà bá ṣe ọmọdé wọ́n ní kágbàlagbà yẹn náà ṣe sorry fún ọmọdé yẹn that to tell you
everybody have rights. Everybody has their rights. Don't, because you are elderly, you are older than this person, and use your age to write this person. And don't use your, don't say because you are also young, and you cannot use that also to fraud. Everybody has their rights. But in our country, a máa ń switch ẹ̀ ni. Ida àgbàlagbà bá ṣe burúkú, wọ́n máa ní wọ́n lọ bẹ́ẹ̀ náà ni. Bó ṣe rere, wọ́n ní wọ́n máa bẹ́ẹ̀ náà ni. That's why we find ourselves into something. And Bíbélì dẹ̀ sọ fún wa. Ó ní ẹ̀yin ọmọdé ẹ máa tẹríba fún àgbàlagbà. Àwọn bàbá yín yẹn mí pé ẹ̀dá. You elders, ẹ má provoke àwọn ọmọ yín. Ìdí Bíbélì sọ ni àlùkùránì náà dẹ̀ support ẹ pé everybody have their rights. But àwọn rights kan ẹ máa parẹ́ ni. Kí ló wá lọ bẹ̀ àmì Ọlọ́run fún? Ẹ lọ parí iṣẹ́ ẹ̀ ní láti lè fayé ẹ̀ ṣe tutù. Láti lè ba ògo ẹ̀ jẹ́. Ṣé ẹni tí yóò ṣe máa ń bẹ̀bẹ̀ ni? Ẹ má máa jẹ́ kéèyàn ṣe tí bá ṣe ọmọ mi bó ṣe wà yẹn. Màá ní okay, I'm sorry. Tó bá ṣe màá ní you have not said sorry. Don't believe that okay torí o jẹ́ kíni. Tí bá ṣe ẹ́ mi ń ṣe pé bóyá ẹni I will say sorry when you offended me. Say sorry. Don't be mean. Don't be your. You know. Kìdè máa sọ pé kó dáríjì mi lórí nǹkan tí mi ò ṣe. Ọlá Aláàjì Saheed Òṣùpá àti system tí wọ́n tẹ̀lé mi. Mo ṣe bẹ́ẹ̀ nígbà tá a dé bẹ́ẹ̀ a bá gbogbo wọn nínú pálọ̀ wọn àmì Ọlọ́run àtàwọn àfáà. A bá wọn bẹ́ẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ tán mo dẹ̀ bùdó ṣe sọ pé ẹ má bínú sí mi. Ṣé ẹ má bínú sí mo bẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ lórí nǹkan tí mi ò ṣe. Àmì Ọlọ́run wá sọ statement kan ní tí báyìí pé mo rò ó màá ní kó máa nà ẹ́ káàkiri àdúgbò ni màá ní kó máa nà ẹ́ káàkiri ni. Bí mo ṣe gbọ́ yẹn báyìí mo kàn dìde. Imagine kì í ṣe gbogbo jáde wá ṣe ṣó fa àmì Ọlọ́run ni. Àmì Ọlọ́run tó ṣe ṣó fún ẹni. Ṣé o lè sọ bẹ́ẹ̀ fún tí o bá sọ̀rọ̀ ọmọ President Tinubu? Ọmọ President Tinubu ṣe ti tóbi jù. Ṣé o lè ná ọmọ Wàsíù Àyìndé káàkiri? Ṣé o lè máa ná ọmọ Wàsíù Àyìndé káàkiri? Mo bèrè ní kí ló ṣe fún ẹ? Ó gbọ́ pé òun sọ̀rọ̀ fún olóore pé kẹ́niyẹn sá fún tó rẹ̀ sí sáṣẹ́ burúkú torí pé iṣẹ́ burúkú tó fẹ́ sà láti bá yé ẹ̀jẹ̀. Ó ní kẹ́niyẹn sá fún. Nígbà tó tún ṣe tán táṣìírí tú instead of kó say sorry or tó bá tẹ̀ say sorry kó wà remorse. You believe that you know you have connection. Ṣé o lè ṣe bẹ́ẹ̀ fún ọmọ president àbọ̀ lè ṣe bẹ́ẹ̀ fún ọmọ minister kan? Kó sọ fún pé wà ní kó máa nà kiri ni. Ó ṣe lọ bá wa nu àwọn bandit àti tó ń pa èèyàn. Àfa àjà nà mọ̀. Nonsense. Ó lòun ńgbà tán tún gbé lọ kó lọ bẹ́ẹ̀. Ó ní tí bá jẹ́ kiri ni ó máa ní kó máa nà káàkiri ni. Àbí? Lórí ìkúnlẹ̀ mo dúró sórí ìkúnlẹ̀ mo á fẹ́ sọ̀rọ̀ bí chairman mi ẹ ṣe fàmílà sọ nípa àní má sọ anything mo kàn sọ ẹkún ni lórí kan tí mi ò tí wọ́n mọ̀ nà mí káàkiri tó wọn ní ẹ sáà má bínú mo gbé ẹ má lọ mo ti dáríjì ọ mo ti dáríjì ọ mo sáà fi kó o bẹ nígbà tó wá di ọjọ́ kẹta tá a kó lọ́dọ̀ àmì Ọlọ́run Aláàjì Saheed Òṣùpá wọn á pè mí wọn ní àfa Suna orúkọ Suna tó ń jẹ ẹ̀ta ló fún ẹ sáàmì Ọlọ́run ló fún ẹ mo ní àmì Ọlọ́run kọ́ èmi mo fúnra mi wọ́n ní olófún rẹ̀ wọ́n ní kò dáríjì ọ́ máa ṣe tiẹ̀ lọ. Ọ̀rọ̀ yẹn ó wọnú akínyẹmí ara mi kò dáríjì mi kí n máa ṣe tèmi lọ́tọ̀ ìmúlẹ̀ sí ìgbà fọlọ́hún mo bá ń ṣe. Ṣé fíìmù lẹ́yìn yà àbí ẹ̀kọ́ ń sọ̀rọ̀ Òṣùpá ló tún pè é pé àmì Ọlọ́run ò dáríjì ẹ̀ Òṣùpá ìwọ ló cause problem àti àmì Ọlọ́run kí ló kan àmì Ọlọ́run bẹ́ẹ̀ torí pé àmì Ọlọ́run ti rí tán ó rí bí ẹni tó bẹ́ẹ̀ ọmọọṣẹ́ ẹ̀ ni àbó máa wá ba ẹgẹrun nulẹ̀ àbó ti mọ̀ tán torí bẹ́ẹ̀ tí kúlẹ̀ ò bá pààyàn tó dé òkèrè yàn mú àwọn ẹlòmíì tó ti ṣe dáadáa fún tó mọ̀ ẹ́ tó súnmọ́ ẹ dáadáa àwọn náà máa ń fẹ́ lò ń gbà mí láti bá yéèyàn jẹ́ Òṣùpá kí ló dé tó tún wá pé kò tí ì dáríjì ẹ̀ àṣàgbàlagbà tó jù lọ tó dẹ̀ pé wọ́n ló bẹ̀ ń ṣe ó ṣe sọ fún pé kó dáríjì kó tiẹ̀ wá sọ fún pé nǹkan kò gbúdọ̀ ṣọmọ yẹn o tí wọ́n bá ṣọmọ yẹn yìí náà máa gbà ń gbòòrò pé àjọ wà ń gbòòrò yìí ni ó ṣe sọ bẹ́ẹ̀ fún tí wọ́n gan ò bá ń ṣèkà olórí ńlá tí ò bá ń ṣèkà olórí ńlá ṣé ò lè ná ọmọ Wàsíù bẹ́ẹ̀ abó lè ná ọmọ ó lè ná ní kọ́ máa ná Ṣèyí Tinubu kiri
even gan kí lorúkọ bọ̀bọ̀ yìí tọmọ Ìgbò kan báyìí tó ṣe lábàáyé tó máa ń tẹ̀lé wọn kiri ṣó lè ní kán máa lọ kiri ṣó lè ná ọmọ Òṣùpá káàkiri gan ó lè sọ bẹ́ẹ̀ fún Òṣùpá pé ó máa ná ọmọ ẹ̀ even Bísí gan tí ò fẹ́ mọ́ yìí ó lè sọ pé kán máa ná kiri. Òṣùpá ìwọ ló tún pè é pé kò tí ì dáríjì ẹ̀ ó wò ṣe gbálẹ̀ pé ìwọ ló rán níṣẹ́ dé tòrutòru iṣẹ́ tó lè rán ọmọ tiẹ̀ iṣẹ́ tó lè rán àwọn àbúrò ẹ̀ iṣẹ́ fúnra rẹ̀ kí ló ṣẹnu tiẹ̀ gan tó lè jáde tó ní pé bàbá ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn kẹ́ ẹ jẹ́ kó wò ó tí bá ṣe kíní kan fún yín ó ṣe jáde ẹ máa mú àwọn ọmọ ọlọ́mọ ẹ máa bẹ̀ wọ́n níṣẹ́ burúkú káàkiri. èmi lọ mọ bá rìnàjò ayé mi lọ lálẹ́ mọ̀ pé ogun ń bẹ níwájú fún mi àti máà tí wọn ò lé mi dànù yẹn bí máà yẹn tó jẹ́ chairman mi bó ṣe wọnú àdánwò látọdún náà lọ́hùn lélẹ́yìí o. ẹ gbọ́. máà yẹn ta gbogbo nǹkan tó ní ó ta trailer ó ta company ilé ẹyọ kan ló kú báyìí tí máa yẹn fẹ́ ta báyìí tó fẹ́ ta ní 600 million kẹ́lẹ́ bá mọ̀ pé bí máa yẹn ṣe lówó lọ́wọ́ tó tẹ́lẹ̀ gbogbo nǹkan ẹ̀ ló tán ilé yẹn nìkan ló kù tó fẹ́ fi san gbèsè báyìí tá à ń gbádùn pé kọ́yìn kéèyàn wá rà àmọ́ bí tógun ti wá tó àṣà tẹ̀síwájú àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń. ṣe gbọ́ láti ìgbà yẹn báyìí ni problem ti ṣe àdánwò tí wàá tẹ̀lé ẹni tí ó jó lórí ẹ̀yìn torí bó ti sọ fún pé kó le àmì Ọlọ́run àti Òṣùpá àti gbogbo yín nísìnyí àmì Ọlọ́run ìwọ ni wọ́n ń sọ wípé ìwọ ló sọ pé ìwọ ló kọ́ sí wàhálà fún olórí ẹ̀ torí ìwọ náà dẹ̀ ni torí ìwọ làáfà ọ̀dọ̀ gbogbo wọn àti Òṣùpá yìí náà ó ní oògùn lọ́wọ́ ju àáfà gan lọ ṣáwọn olórí oògùn wọn ní àwọn eléyìí mo sọ̀rọ̀ ọgbà tí màláìka yẹn tó gbé mi lọ sọ́dọ̀ wọn àwọn alájàlẹ̀ ní ọ̀nà ọ̀rá lọ́hùn àáfà tó wà lọ́wọ́ wọn àwọn eléyìí wọ́n ní oògùn ju àwọn olóògùn lọ àbáyé ọmọlọ́mọ jẹ́ àwọn ìka èèyàn so àmì Ọlọ́run nísìn. mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn kí wọ́n yẹ̀ wò àwọn kan ti yẹ̀ wò máa gbọ́. kí n rí kọlu gẹ̀ǹdì lọ́tọ̀ sáyẹ́ lóṣùpá olófin mátàgbà wọlé ibi tí mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo. àṣà tẹ̀síwájú àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń rí kọlu gẹ̀ǹdì lọ́tọ̀ sáyẹ́ lóṣùpá. tá à ń gbádùn pé kọ́yìn kéèyàn wá rà àmọ́ ibi tó gun ti wá tó àṣà tẹ̀síwájú àmọ́ kí ló fa sábàbí tí mo fi ń rí kọlu gẹ̀ǹdì lọ́tọ̀ sáyẹ́ lóṣùpá olófin mátàgbà wọlé ibi tí mo nífẹ̀ẹ́ wọn táwọn náà sì mọ̀ pé mo nífẹ̀ẹ́ àwọn kí wọ́n yẹ̀ wò àwọn kan ti yẹ̀ wò máa gbọ́ ọmọ ìnífẹ̀ẹ́ mi tọkàntọkàn kí wọ́n ló fa tí mo fi wá ń rìkọ́ọ̀dù wọn ẹ gbọ́ lẹ́nì bó ṣe di lọ́jọ́ kan èmi àti Alhaji Saheed Òṣùpá à ń sọ̀rọ̀ bá ṣe wá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa kọ̀rọ̀ wọ́n ṣe pé àáfàá rẹ̀ àmì Ọlọ́run bí ṣe mẹ́ṣà àmì Ọlọ́run báyìí mo kàn tẹ̀ rìkọ́ọ̀dù ní kí ni ẹ̀rẹ́sì mo tẹ̀ rìkọ́ọ̀dù ni pé mo máa ń fẹ́ tún ọ̀rọ̀ wọn gbọ́ torí àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n làákàyè máa wà ń bẹ̀ ẹjọ́ dáṣà àwọn kí n tó ẹ̀ tún gbọ́ ibi tí mi ò bá gbọ́ dáadáa bí Òṣùpá ṣe sọ fún mi pé àáfàá àmì Ọlọ́run yẹn ipe ẹnìkan ó ṣoore fún ọ̀ràn ní Mẹ́kà ó tún ra mọ́tò fún ipe ẹni yẹn padà wá sẹ́ nígbà tí ẹni yẹn padà wá sẹ́ àmì Ọlọ́run sọ pé àwọn jókòó papọ̀ àwọn àáfàá ipe wọ́n sàṣẹ nìyẹn ọlá rẹ̀ rẹlẹ̀ tó dẹdùn arinlẹ̀ rabaraba rẹ̀ ló tún pa ẹni yẹn bẹ́ẹ̀ ni ọ fún mi evidence ń bẹ lọ́wọ́ mi o yes proof ń bẹ lọ́wọ́ gbogbo tó ń bà mí lọ́kàn jẹ́ tó ń bà mí nínú jẹ́ ni pé nígbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò bàbá Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti di rántó tí Alhaji Saheed Òṣùpá ti sọ fún mi pé àmì Ọlọ́run. nísìnyí Òṣùpá ṣèwọ náà lọ́wọ́ nínú problem yẹn because bó ṣe ń sọ fún ìwọ ló sọ fún pé àmì Ọlọ́run ò dáríjì ìwọ dẹ̀ ló bẹ̀ iṣẹ́ tó kó bá ó tún wá sọ fún ipe àmì Ọlọ́run ó sàsí ẹnìkan ẹni yẹn dẹ̀ ti ṣoore fáàmì Ọlọ́run rí ó ràn lọ Mẹ́kà ó ra mọ́tò fún ó ṣe gbogbo ẹ̀ fún àmì Ọlọ́run òun àti àmì Ọlọ́run wá jà àmì Ọlọ́run wá sàsí ẹni yẹn wá padà ta gbogbo nǹkan tó ní rabaraba ẹ̀ ló tún wá pa ẹni yẹn òun try láti sọ fún sí pé olóore ẹ̀ tí ò sá fún yọ sí o àmì Ọlọ́run ló wà ń bẹ̀ Òṣùpá Saheed bàbá fọ́pọ̀ mọ́yọ̀ nìyẹn ìfọ́pọ̀ mọ́yọ̀ ó fọ́pọ̀ mọ́yọ̀
ìkà you heart oh heart strange like to me you are here oh rí bákan sí mi I don't are you for real ṣé òun ṣeré ni àbò kan fẹ́ torí I don't understand jẹ́ ń gbọ́ bẹ̀yẹn dáadáa yìí. tí wàhálà ìṣẹ̀lẹ̀ nípa ti fídíò bàbá Kọ́lá Olóòtú tí gbogbo ẹ ti di rántó tí Alhaji Saheed Osupa tí wọ́n sọ fún mi pé àmì Ọlọ́run ọ̀darí jẹ́ mi àmọ́ kí n máa ṣe tèmi wọ́n wá fọ gbólóhùn kan jọ yẹn wọ́n ní kí n wá rí àwọn pé àwọn máa introduce mi sí àáfàá kan wọ́n á máa ṣiṣẹ́ fún mi ọkàn mi balẹ̀ nígbà tí mo padà wá dọ́dọ̀ Alhaji Saheed Osupa àgbà wọn ò dọ́rọ̀ yẹn sọ mọ́ ṣùgbọ́n mo wò pé tó Ọlọ́run tó fi sọ ẹ̀ sọ mi láti ìgbà tí mo ti wà nínú oyún ìyá mi títí di wákàtí tó èmi náà jánu kó ń bẹ̀ gbọ́dẹ̀ ń bá láìfù mi lọ kó dé dùn mí torí pé mo mọ̀ pé Alhaji Saheed Osupa wọ́n jẹ́ ní tó máa ń ronú jinlẹ̀ gidigidi tí wọ́n bá fún mi lẹ́nu nǹkan tó ń ṣiṣẹ́ fún mi tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ̀tá mi ní aburú lọ́la kí n má padà máa sọ fún. no Òṣùpá kàn fẹ́ fi try ó fẹ́ ṣà ẹ́ wò ni ó ń gbé ẹ wò bóyá kó bí àwàsọ ń gbà mo láwọn àfáà tó ṣiṣẹ́ fún mi tó ń wà lórí àwọ̀ bó ṣe wà ó fẹ́ ṣà ẹ́ wò ó lè jóṣùpá fúnra rẹ̀ náà lè wà náà wọn tó ń dán ẹni tìbẹ̀ yẹn wò because all these people they are terrible they cannot be trusted people àwọn èèyàn burú gan ìgbà tí Òṣùpá Saheed sọ pé kó lọ wá ẹni tó máa ṣe kó lọ wá eré gbà wá fóun bóyá kí ẹni tó jẹ́ aláàánú ẹ̀yẹ kó kàn sáré sọ pé òun fẹ́ dá patí kan lẹ̀ kó dẹ̀ gbé f'Òṣùpá nínú owó tó bá gbà yẹn tí wọ́n bá gbé fún Òṣùpá á fún ẹ ń bẹ̀ bóyá ẹni yẹn náà kẹ̀dẹ̀rẹ́ kò ń yawọ́ kò yaṣu kò ń yarọ fún gbogbo wọn tó bá ti lówó láàrin àwọn ìkòkò ìjàkùmọ̀ wọ̀nyí àtolórin o àtàwọn àfá o àti pásítọ̀ o tó bá ti ń pín owó yẹn dọ́dọ̀ wọn kó máa pín fún wọn you have problem bí politician náà ni tí politician ò bá pín owó dọ́dọ̀ wọn àkókò tí politician ò bá ti pín owó fún àwọn àfá kan pín fún àwọn pásítọ̀ àtolórin kan máa polórin déédéé politician máa ní trouble níṣe rọ́ bọ́n ṣe wà nìyẹn so it's possible kí gbogbo máa play kí Òṣùpá torí mi ìmọ̀rísì tó Òṣùpá fi tẹ̀ ságbá mi òkun tó ní kó máa wẹ̀ lọ kó máa tí ò fẹ́ rescue ẹ̀ tó dẹ̀ tó máa sọ̀rọ̀ fún olóòtú máa hàn tẹ̀ lórí máa tún torment ẹ̀ ara ń fún mi s'Òṣùpá do you understand ìjọ ti yé yín bẹ́yẹn ipe bó ṣe wà nìyẹn pásítọ̀ náà ní Nàìjíríà tó bá lówó wọ́n sọ fún ẹ wò tí ẹ kì í ṣe patí wọ́n lè tí bá sọ pé mi ò ń ṣe patí yẹn tí mo ṣe sọ pé mi ò ń ṣe patí yẹn wọ́n lè máa ní kí problem mi kó máa kówó lọ lọ́wọ́ mi torí wọ́n bí ní pé ṣe ni mi ìfẹ́ fún wọn jẹ́ ń bẹ̀ tó bá tún wá sọ pé o ò ṣe ti pásọ̀ kan náà kan gbé ìṣòro wá kan sọ pé go and buy this go and do this o kọ̀ wọ́n á tún dà pé ṣe lo láhùn wọ́n á tún fún ẹ ní ìṣòro kan bójọ́dọ̀ babaláwo náà ni wọ́n á dì ẹ mọ́bì kan kó wọ́n lè gbẹ̀dìgbàdìgbà wá sọ́dọ̀ wọn this is what they do for living. The people that trouble people for them to get money from you. ayé pé Òṣùpá ló fún mi lẹ́yìn tó ń ṣiṣẹ́ fún mi o lèmi fi rò bẹ́ẹ̀ yìí lè bí wọn ó lè já mi kúrò ń bẹ̀ ìdájọ́ Alhaji Saheed Osupa wá sọ tí àmì Ọlọ́run ṣe fẹ́ nìkan fún mi mo ṣèwádìí wọ́n mọ́ pé mo wọ́ ga o mo ti wọ́ ga o àti gbà yẹn nínú ọ̀tá mi ti ń bàjẹ́ àwọn kan ṣe mí tí mi ò lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ mo wá fi ń compare ẹni tó jẹ́ pé chairman mi yẹn aláàánú mi yẹn tó yẹ gbogbo ọlá tiẹ̀ náà ti lọlẹ̀ tó jẹ́ pé property ẹ̀yọ̀ kan lókùn tó fẹ́ tà láti fi san gbèsè báyìí ẹ tó jẹ́ aláàánú mi Ọlọ́run máa ń jẹ́ nǹkan kan fi san gbèsè. má jẹ́ kẹ́ni náà kú mọ́ pé mo ti wà ní àdánwò dákun ṣàánú mi Ọlọ́run máa kó mi yọ gbogbo àwọn nǹkan tó wá tó ń ṣẹlẹ̀ sí mi náà ìyá Suna oyún rẹ̀ di 8 months 2 weeks ó dé hospital báyìí wọ́n bá sọ pé ọmọ ti kú sínú ọmọ kú sínú kẹ̀ mo pe Alhaji Saheed Osupa mo pè wọ́n ní Amẹ́ríkà a ṣe fídíò kọ ìyá Suna lọ sọ sórí bẹ́ẹ̀dì ọmọ kú sínú ní March 23 2024 lọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo pè wọ́n ní Amẹ́ríkà mo ṣe fídíò kọ pẹ̀lú wọn mo ní kí wọ́n wo ìyá Suna lórí bẹ́ẹ̀dì mo ní ọmọ ti kú sọ́ta rẹ̀ nínú mo sọ pé kí wọ́n tètè sí ẹ̀sùn. March 3 2023 ta ló máa ń ṣe ta ló máa ń ṣe bẹ́ẹ̀dì ní March 3. Okay. I see. Okay.
jẹ́ ló lábẹ́ fi ṣe CSC. ó dé hospital ní March 3rd ìyàwó ẹ̀ wọ́n wá ní ọmọ tó gbé sínú tó ti fẹ́ pé 9 months wọ́n ló ti kú sí nínú wọ́n máa ṣe CS ní kó náà máa bá kú kán lè vacate okay alright máa sọ̀rọ̀ lọ. 300,000 naira alájí Saheed Òṣùpá sọ fún mi pé kò sówó lọ́wọ́ àwọn lamẹ́ka táwọn wà ṣùgbọ́n àwọn bá mi pé Nàìjíríà pé pọ̀ kí n bá wọn manage iye tí wọ́n bá sẹ́ndì wọ́n ní àwọn sẹ́ndì 30,000 naira sí mi 30,000 naira yẹn àfi tí wọ́n bá máa rí láàárọ̀ lálókù wọn ò dá mi lóhùn ọlọ́dẹ bàṣírí ń bò mí mo rówó CS yẹn san wọ́n gbé ọmọ yẹn jáde nínú ẹ̀ ní 2024. so Òṣùpá Saheed lóhùn ó promise in 30,000 nígbà tí ìyàwó ẹ̀ wà lọ́sibítù 500,000 tí bí kò fún iṣẹ́ tó ṣe lọ́fẹ̀ẹ́ ọmọ ìyàwó ẹ̀ tó ní problem sí iṣẹ́ burúkú tí alùsùnà àmì Ọlọ́run ti ṣe according to bí ẹ ṣe ń tà láti sọ fún wa pé àmì Ọlọ́run ló ṣèkà so Òṣùpá wá sẹ́ndì 30,000 ó lò máa sẹ́ndì 30,000 àti 30,000 àti 40 àti 20 àti anything kò rí kọ̀ọ̀kan títí di bó ṣe ń sọ̀rọ̀ níjọ́ yẹn ok kò ṣáà fún lówó. tó tẹ̀síwájú ìrìn àjò ayé mi mò ń bọ̀ ní ṣọ́ Alájí Saheed Òṣùpá àwọn kan. bọ̀tọ̀ Ọlọ́run ń bò láṣìírí láti rí 300,000 yẹn san ó lose 300,000 ó dẹ̀ tún lose ọmọ lára ìṣòro àti ìdààmú tí wọ́n ti kó sí. ṣé kìí ṣe kéwọ̀n ṣó lọ́wọ́ ń bẹ̀ ṣá má bínú torí bí mo ṣe ti ń wò ó ní àdéhẹ́ǹdì yẹn tí torí ńgbà tó ń sọ̀rọ̀ Òṣùpá Saheed àti olóòtú ńgbà yẹn Kọ́lá olóòtú ó sọ́pọ́tì K1 nígbà yẹn mo wò ó ní ìdásí you understand. ó bà mọ́tò mi jẹ́ wọ́n fẹ́ pa ọ̀tá mi gbogbo ayé lórí fídíò yẹn gbà yẹn bẹ́ẹ̀ ni ìgbà tó di jọ́kì tí mo wà lọ́sibítù mo kọ̀ Alájí Saheed Òṣùpá pé báyìí ló mà ṣe ṣẹlẹ̀ lálẹ́ àná tí mo kó ṣó wọ́n ní àwọn náà máa mú bá ń sáárín wọn tẹ̀fí dápàá máa mú bá ń sáárín o mò ń gba díìpù lọ lọ́sibítù Alájí Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan kan fún mi náà gbà yẹn mo tún ń bá rìn àjò tó èmi yẹn wo tó ìfẹ́ tí mo ní sí wọn ó jinlẹ̀ gan ó lágbára gan ní kì í tí torí owó báyẹn ṣe àwọn kan tó pè mí látàbúrò pé àfáà Suna kí n jọ kí n kó kámẹ́rà mi àtàwọn kírò mi ká lọ interview Alhaji Moya Labi Thunder wípé ní àwọn tí kí tí mo bá fẹ́ gbà kí n sọ fáwọn wọ́n tó pé Alájí Saheed Òṣùpá wípé àwọn kan báyìí máa wọ́n pè mí lábúrò pé kí n lọ interview Alhaji Moya Labi Thunder nítorí mo ṣe lóyà sí wọn wọ́n sọ pé àfáà Suna ò gbọ́dọ̀ lọ tó bá lọ máa bínú sí o mo tún ṣe bẹ́ẹ̀ náà mo ṣe bẹ́ẹ̀ ìyìn dáhùn pípò yẹn lóhùn àwọn yẹn gan wá máa wò mí lábúrò Dubai nígbà tí mo sí studio mi ní last year mo sẹ́ndì fídíò sí wọn pé bàbá ìtọ́mọ yín ṣẹ̀ṣẹ̀ ṣe ni o inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá bí mi fúnra lára wọn pé Suna kí ni nǹkan tó ti rà sínú stúdíò yẹn mo ní kámẹ́rà lókun tí mi ò ti rà wọ́n ní èlò bí kámẹ́rà èlò mo ní asápanupọ̀ sí òkè bí kámẹ́rà 800,000 wọ́n ní èlò ní half 800,000 ní 400,000 wọ́n ní òkè àwọn máa assist mi pẹ̀lú 400,000 àfi tí mo bá máa rí ní àárọ̀ ìlókù stúdíò yẹn gan ó ti lé ní 1 year báyìí mo ò ṣe fún. kò ṣe nǹkan kan fún mi tó fi bínú àmọ́ tá a bá lọ ṣó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó tún sọ fún pé wọ́n ní wọ́n pa àwọn kan pè látàbúrò wọn náà fẹ́ sanwó kó lọ interview Muri Thunder Òṣùpá ní kó má lọ pé tó bá lọ máa bínú sí kò dẹ̀ lọ náà ìwọ ò dẹ̀ fún lówó I promise ò ní fún lówó. 50,000 wọ́n ti fún mi 50,000 naira ní bí ẹ̀ẹ̀mejì tá a bá lọ ṣó kádẹ̀ tó kó oṣù làwọn náà ti ná tán á sanwó wúbà tá a gbé wá ìgbà tí mọ́tò sì fi wà lọ́wọ́ mi màá rí epo sínú mọ́tò ìgbà tí ó sì mọ́tò mọ́ báyìí sí wúbà là ń gbé káàkiri nígbà kan kí n tó kúrò gbogbo àwọn bọ́ìsì náà bá wá bá mi á tó ti há owó tán màá tó ti ná ju owó tí wọ́n fún mi gan lọ lọ́dún kan àfáàlì láfi wọ́n wọ díẹ̀ mi wọ́n sẹ́ni píkṣọ̀ Alhaji Wasiu Alabi Pasuma àti ìyàwó wọn wọ́n sẹ́ni píkṣọ̀ wọn ẹ̀sìn mi rẹpẹtẹ wọ́n sọ pé àfáà Suna send me your account details wọ́n pẹ́ ta lè lè má lọ́wọ́ píkṣọ̀ wọn bẹ́ẹ̀ ṣe pè mí nìyẹn àfáà Suna afẹ́ kó bá wa ṣe birthday shout out fún Alhaji àni ìyàwó Alhaji Wasiu Alabi Pasuma wọn dàpẹ́ kí n send account number mi wọ́n tẹ gbogbo kí ni ìmọ̀lẹ̀ pàpàpàpàpà mo sẹ́ni sí Alhaji Saheed Òṣùpá pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ fún gbà àfáà Suna má dá wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà. wọ́n tún sọ pé kó wá ṣe shout out fún ìyàwó Pasuma ṣé Pasuma níyàwó sílé ni mi lè sọ bóyá ìyàwó sílẹ̀ àbáwọn lára àwọn tó bímọ fún Pasuma ò tí níyàwó ti date ìyàwó tó ṣe lórí pẹ̀lú Jayé Kútì yẹn fíìmù ni wọ́n ń ṣe àwọn ìyá ọmọ ẹ̀wọ̀n yẹn kò fẹ́ kọ̀ọ̀kan náà ṣó níyàwó ni
wẹ́ẹ́ bó lè jẹ́ àwọn ìyá ọmọ ìyá àbí Wásílà àfà tó dárúkọ yìí alu kí ló pè náà jẹ́ ń gbọ́ bẹ̀yẹn dáadáa torí àfà ẹ̀ ni àfà lẹ́yà sí àbí dúró. wọ́n tẹ gbogbo kí ni ìmọ̀lẹ̀ pàpàpàpàpà wọn bí ó ṣe pè mí nìyẹn àfà Suna afẹ́ kó bá wa ṣe wọ́n sẹ́ni píṣọ̀ wọn ẹ̀sìn mi rẹpẹtẹ wọ́n sọ pé àfà Suna send me your account details wọ́n pè ta lélẹ̀ máa lọ́wọ́ píṣọ̀ wọn bí ó ṣe pè mí nìyẹn àfà Suna afẹ́ kó bá wa ṣe birthday shout out fún alájà ní ìyàwó alájì ìwà sí Alábí Pasuma àwọn àgbẹ̀ kí n sẹ́ni account number mi wọ́n tẹ gbogbo kí ni ìmọ̀lẹ̀ pàpàpàpàpà wọ́n sẹ́ni sí alájì Saheed Osupa pé nǹkan báyìí mo rí o àwọn gan sọ nípa àfà Suna má dá wọn lóhùn mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé mo ṣe lóyà tán fún wọn mélòó mo fẹ́ kà mo sì ń bá ìrìnàjò ayé mi lọ bàbá Kọ́lá Olóòtú àti alájì Saheed Osupa wọ́n parí ìjà wọn yìí lé lọ́dọ̀ bàbá yẹn mọ́ wọn ò lè fà mí lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn pé ẹ bá mi forí jọ ọmọ yìí mo wò pé tó mo tún bá ìrìnàjò ayé mi lọ nígbà tó wá di last year 2025 tí ìyá Suna tún lóyún mi tó wá fẹ́ bímọ wọn ní CS náà ni ó fi bí tó mo dẹ̀ gbá kámú nígbà tó lè bímọ tán tá a gbóyà tá a gbó ọmọ true CS mo dẹ̀ tún yáyé ọmọ fún Alájì Saheed Osupa pé àti bímọ Ọlọ́run wọn náà dẹ̀ kí mi wọn ní àti ẹ̀ ti dúpẹ́ àti gbóyà àti gbó wọn wọn ò dẹ̀ fún mi ní kankan èmi náà dẹ̀ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni ìjọ ẹ̀ wá bọ́ sí on the 25 of December tí wọ́n máa ń ṣe white agbada party ìgbà tí mo dẹ̀ ṣe kó mọ ọmọ mi tán tá a sọ ọmọ lóko tán mo dẹ̀ gbé agbada wọ̀ mo dẹ̀ gba party wọn lọ táwọn débẹ̀ wọ́n ṣe rí mi lọ́ọ̀kan báyìí tẹ́ bá rántí fídíò yẹn mo play last time tí wọ́n ní kí n lọ delete àwọn yẹn ní kí n lọ delete wọ́n ṣe fojú kan mi pẹ́pẹ́ Suna báwo ni kó mọ ẹ àmọ́ ni mo ti ṣe lé ní mo ṣe níbi mo ṣe tán náà ni mò ń bọ̀ wá sí show then mo jẹ́ ní 400,000 owó studio mo ní bẹ́ẹ̀ ni sà àtọwọ́ ọmọ náà mo jẹ́ lówó ọmọ náà pè mí tí lè bá mọ́ káwọn sọ gbogbo gbèsè àwọn mo ní mo ti gbọ́ sà kámẹ́rà gbé ìlànà gbogbo àwọn náà lọ́ọ́ fẹ́ ara wọn sọ nígbà tó lè di on the 26 mi ò pè wọ́n mo pé àwọn ọmọ arrest ó wá di on the 27 of December títí ẹ ń ṣe wàásù nìkan ló láwọn títí wọn ò pè kọ́ mi di January 17 yẹn mo á dorí kodò mo á ro gbogbo flashback pé kò sí any challenge tí mo bá ní tí wọ́n bá pe bàbá yìí wọn ò ní àtẹ́lẹ̀ sí mi tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá fẹ́ rán mi iṣẹ́ wọ́n pè mí lọ́wọ́ kan ni mò ń dáhùn gbogbo àròkàn yẹn ló jẹ́ kí wọ́n lọ ṣe fídíò tí mo ṣe ní January fídíò yẹn ló fẹ́ dí wàhálà nígbà tí àfa Saheed sì torí fídíò yẹn ó bí wọ́n nú wọ́n dẹ̀ pè mí àfa Suna ní tẹ̀sí kú díẹ̀ káàtó wọ́n láwọn dẹ̀ fọlọ́run bẹ̀ mí kí n lọ delete fídíò yẹn wọ́n dẹ̀ gbà sí àfa Saheed sì tó lẹ́nu wọ́n dẹ̀ lọ delete fídíò yẹn wọ́n dẹ̀ gbójú ń bẹ̀ yàrá Saheed Osupa bẹ́ẹ̀ ṣe blog mi ní WhatsApp yẹn tó àjẹ́ orí omi àmì message bọ́ sọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n á pè mí àfa Suna kí ló dé mo fi lọ sí fídíò báyìí mo ní fídíò yẹn mo tẹ̀ ti delete ẹ̀ àfa Saheed sì tó tẹ̀ kí n delete mo ní mo tẹ̀ ti delete wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n á ní báyìí ni ọ̀bọ̀ ń ṣe fún mi any challenge tó bá dé bá mi wọn ò ní jọjú tí má dẹ̀ fẹ́ràn mi sí ọwọ́ kan wọ́n pè mí tí máa dá wọn lóhùn ó dẹ̀ mọ́ gbogbo tèmi kan fara gbà látara bí mo ṣe gbèjà àwọn àmọ́ mo ṣe sọ fáyé nínú mo fẹ́ ká àbíta láàánú mi náà tó náà ti rẹ́ẹ̀kì látara pé báyà wọ́n fara gbá mi Ọlọ́run nínú mo fẹ́ ká nínú mo fẹ́ sọ kásà má fọ̀rọ̀ lájọ oyè má fẹ́ tẹ wá. báwo ló ṣe fara gbá mi Ọlọ́run ṣó na àmì Ọlọ́run lọ́mọ ni ṣó gbà ìyàwó àmì Ọlọ́run ni ṣó bá àyà àmì Ọlọ́run jà ni kí ló ṣe fáàmì Ọlọ́run táàmì Ọlọ́run fi ṣe kà fún tó bá jẹ́ nítòótọ́ ni àmì Ọlọ́run ṣe nǹkan báyìí ó yẹ kó fi kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ni tó bá ti ń ṣèkà fún yàn kọ́ máa gbé lọ ilé ẹjọ́ kọ́ máa àwọn kinní yìí tó ń bẹ àlùjọ̀nú káàkiri yìí ó yẹ kí ìdájọ́ wà ìfún kò torí gan ní ìlú Saudi gan wọn ò gbúdọ̀ wọn ní wọn láìkí irú Canada ń sìn má jẹ́ dárúkọ Saudi Canada ń sìn you must not practice witchcraft you must not ọjọ́ tí mo kà lára constitution wọn ni you must not practice it àwọn àfáà tó ń practice ó ń ṣèkà wọn yẹn witches and wizards no one practice now one practice witches and wizards kìnìún now all the people using abjonums all these spiritual things they practice evil things here in Constitution of Canada when you are practicing such things you can be jailed